ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Abbas lónìí yẹn. káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kọ́ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Láàjì Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni. Àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o. Lógún ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ tún kú àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, Olóyè Láàjì Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè mọ̀ sí ọmọ aráyé lóore. Bákan náà o, mo dúpẹ́ fún gbogbo èèyàn alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin gangan ni àṣà tẹ́ ẹ̀ ní sá, ẹ̀yin lẹ̀ ń dá aṣọ rú wa pé bóò ni ọlá, iyì, ẹ̀yẹ, àṣà, ìtàn àwọn bàbá wa bóò ni ò sì ní wọ́ọ̀kùn, bóò ni ò sì ní parẹ́. Mo dúpẹ́ o, mo mọ̀ ọ́ lóore o, iwájú iwájú báyìí náà ni ọ̀pẹ́ ìbìtì ní eré sí i. Bóyá ìyẹn ṣe wá ń darapọ̀ mọ́ wa lórí ètò yín, ètò wa ìtàn Yorùbá fún ìgbà àkọ́kọ́. Ìtàn Yorùbá ni ètò kan tó ṣe pé a gbé kalẹ̀ tó jẹ́ wípé yóò máa jẹ́ ìtọ́sọ́nà àti ìmọ̀nà fún gbogbo ọmọ Yorùbá kárí ayé. Ilé ẹ̀kọ́ kan ni ohun tí ọmọdé wa ti ń kẹ́kọ̀ọ́, tí àgbà wa ti ń kẹ́kọ̀ọ́ ni a pè ìtàn, la fi pè ní ìtàn Yorùbá. A pè nítàn Haúsá, a pè nítàn Fúlàní, a pè nítàn Yíbò. Ìtàn Yorùbá la pè tó sì wà fún ọmọ Yorùbá kárí àgbáyé, kárí àgbáyé. Mo ní àlejò pàtàkì ní òní, mo lálejò pàtàkì, tẹ́ ẹ bá ń tẹ̀ ní ìgbàgbà ẹ lè máa àlejò tí mo ní. Ọ̀yá ẹ ti ẹ̀já wò gan àlejò wo lẹ́rù pé mo ta mo lẹ́rù pé mo fẹ́ gbà lálejò. Ní ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí afẹ́n rere ìmọ̀ dọdẹ wa, ìmọ̀ dókùkù lajà mọ́ wa, tá a fọn rere rẹ̀. Bàbá wa kan, tàbá sọ nípa àwọn àgbà nílẹ̀ Yorùbá, àgbà òṣèré ni wọ́n, àgbà òṣèré ni wọ́n.
nínú àwọn amúlùúdùn ni wọ́n tó ṣe pé èdè dá lẹ́nu wọn gan. Bàbá wa ti rìnrìn àjò káàkiri orílẹ̀-èdè àgbáyé, kódà láìpẹ́ yìí wọ́n tún ń lọ ìrìn àjò láìpẹ́ yìí. Kì í wá ṣèyún nìkan o, nínú ẹni tó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ tó sì ń fọn rere bóò ní ọlá àti ìyà àti ògo ilẹ̀ Yorùbá bóò ní òsì ní wọ́ọ̀kùn, iná ní bàbá wa yìí. Tálẹ̀ náà ń gbà lálejò bàbá Wándé, ta ni bàbá Lámúrúdù, Sokoti Adéníyì Ọlábíyì, wọ́n ní Sokoti Rasak Ẹlẹ́bùúbọn. ẹ má jẹ́ ń dà yín láàmú kí bàbá mi Ẹlẹ́wù Pàápín wọ́n mọ̀ wọlé bọ̀. Sokoti Ẹlẹ́wù Pàápín bàbá mi ni mò ń gbà lálejò, bàbá mi Sokoti Ẹlẹ́wù Pàápín bàbá ni mò ń gbà lálejò lórí ètò. Bàbá ni mò ń gbà lálejò lórí ètò, bàbá mi Sokoti Ẹlẹ́wù Pàápín àwọn ni mò ń gbà lálejò. Ìbàdàn la wà. Ìbàdàn la wà. Ìbàdàn la wà, Ìbàdàn ni wá. Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni bàbá. Ogun òkó wa rí, ogun òkó wa rí, ọmọ Ìbàdàn ìṣẹ̀rú ẹnì kọ̀ọ̀kan, ogun òkó wa rí. Bẹ́ẹ̀ ni ogun òkó bàdàn rí. Ìjàgboro ní ìjà gbogbo Ìbàdàn. Àwọn ọmọ akọ́sá sámọ̀ sáṣẹ́ ẹ̀túndé. Ọmọ akọ́yà yà ọmọ yà. Òkè gúlùtù ìgbọ́dá bí bàbá yìí gbósù bí bàbá yìí ti folókun. Olókun ò ní kéré ọ̀sábàrí ọ̀kọ̀jà. Ìjọba ní ọjà ìyájọ́ ránṣẹ́ tó ọ̀sábàrí. Ìjọba ní kiri ẹ̀jájọ́ ránṣẹ́ folókun. Àgbò dúdú ní bàbá wa fi bọ̀ sábàrí. Ewúrẹ́ dúdú bàbá wa fi bológun. Màrímà kọ̀gun. Ìbàdàn ìlú Òjò, ìlú Àjàyí, ìlú Kíkúnlé, ìlú Ògúnmọ́lá olódò òkè ìlú ọ̀kẹ́ ìbẹ̀rẹ̀ mi ìgbà. Àgbàlá Ògúnmọ́lá yòókù bá bẹ́ẹ̀ lómi lọ. Àgbàlá Ògúnmọ́lá ti tó kòkò sáré. Àwọn lọ́mọ olóògbé máa lé. Sọ̀kọ́ yọ̀ké ọmọ àríkè yẹn gbọ̀ngàn. Òjò làárọ̀ mi wẹ̀lẹ̀ àrólú. Àrólú owó olókùnrin ògbójò. Sọ̀kọ́ yọ̀ké ọmọ kẹ́mi òjọ́tọ́yà. Kí a má ṣe gbé mi pọ̀ ya kẹ́yìn òjò tó. Ó kí wa kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá. Mo ti gba àlejò bàbá wa Sokoti Ẹlẹ́wù Pàápín. Nígbà wa wà ní kékeré, àwa máa wo eré, pàápàá eré tó bá jẹ mọ́ eré àṣà là ń wò. Lára àwọn tí ó jẹ́ kí èdè kó dá lẹ́nu wa, ìtàwá kan náà sí lónìí, àwọn kan ń kọ́ tiwa, àmọ́ àwọn táwa náà ń wò lókè wọ́n pọ̀. Bàbá wa Ọlọ́fà náà, bàbá mi Muslim Dasọfúnjó, wọ́n lọ báńbáńbá àwọn tó ti lọ nínú wọn. Ṣùgbọ́n a dúpẹ́ pé bàbá wa Sokoti wọ́n ń bẹ láyé, wọ́n ń bẹ láyé, wọ́n ń bẹ lálàáfíà, tó sì rí pé ìgbà lé ń lékún àwọlé ń lékún ni. Ṣùgbọ́n kéèyàn wá tó nífẹ̀ẹ́ ọmọdé pé wọ́n tó wá rí pé ibi táwọn bá dé táwọn sì tún ń ṣe lọ́wọ́, àwọn ń ráwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé orípa ẹsẹ̀ àwọn. Nígbà bàbá wa gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, bàbá ṣètò lé lórí. Bàbá pè mí lánàá pé Lájí Abbas àwọn wà á bọ̀ o, wọ́n ti gbé tipẹ́ báwọn fẹ́ wá kí mi nílé. Nígbà tó di ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ pé àwọn gbọ́dọ̀ wá kí mi àná, ọ̀nà tó pọ̀ fún wọn. Nígbà òdi àárọ̀ ẹ̀ kódà bàbá ò pè mí, wọ́n ti dé tọ́gàbù tó pè mí pé tó mo ti wà ráǹdì o. Bàbá mi ẹ bá mi kí àwọn ará ilé, ẹ bá mi kí àwọn ará ilé. Tó ẹ̀yin ará ilé, mo kí yín o, mo kí yín tẹ̀sọ̀tẹ̀sọ̀, mo kí yín tológun. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ brọ́dà mi Lájí Abbas, ojú ò ní tì yín o. Àṣẹ o. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Àṣẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta brọ́dà mi lọ́rẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́ sọ́nà, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ igi lẹ́yìn ọgbà, bẹ́ẹ̀ tí wúlò kẹ́ pé láyé tó ẹ̀ ní mọ̀sàárẹ̀ ọ̀nà. Àṣẹ o. Ẹ fọwọ́ páwú, ẹ fèrè gìjòbì,
ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ní èjìká tẹ́ èjìká sọ jábọ́ nítorí pé ẹ̀yin wà lẹ́yìn ẹni tí wọ́n ń pè ní Lájí Abbas ló fi ń jẹ́ Lájí Abbas. Èèyàn ò ní dákọrí kọ́dálù kọ́dájú kò pọ́sibú kò ní òun gan náà ò ní pẹ́ súra ẹ̀ ṣùgbọ́n ẹ bá mi ṣùgbà bọ́dà mi mo dúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán wo yín o gbogbo dáadáa tẹ̀ ń ṣe fún wọn Ọlọ́run Dídùmarè yóò máa bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún yín pẹ̀lú ògbó Ọlọ́run bí ó ṣe rí mo kí ẹ kú lé o. Bàbá mi ẹ tó bá wo bí bàbá ṣe ìwúre fún wa ó yé mi nígbà tí bàbá wọ inú kúlù wa stúdíò wa bàbá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ wọ́n tún rá àwọn irinṣẹ́ míì tó tún ẹ̀sẹ̀ dé tó yẹ pé oríṣi irinṣẹ́ bíi 3-4 tó wà nínú páálí àwọn tá a ti já àwọn tá a ti jà bàbá wa náà mọ̀ pé ìlọ́fà wọ́n mọ̀ pé kì í ṣe agbára mi bí kò sí àtìlẹ́yìn ẹ̀yin èèyàn tẹ́ ń ṣùgbà wa. kí wá ṣe irinṣẹ́ sá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ stúdíò ni mo ti wọ̀ mo rí àwọn irinṣẹ́ ṣe rí mi ever believe pé brother mi Lájí Abbas gan mi ever believe pé standard tó báyìí ni tó bá ti wọ inú stúdíò yìí you be able to determine who is Lájí Abbas torí pé taste ni gbogbo nǹkan tẹ́ bá ti rí taste èèyàn téèyàn ní tẹ́ bá ti rí taste èèyàn ẹ lè fúnra ara yín ẹ lè pinnu lọ́kàn ara yín pé báyìí lẹ́nu yìí tó irú èèyàn báyìí lẹ́nu yìí mo tún wá bẹ Ọlọ́run pé Lájí Abbas ẹ̀ ní jábọ̀ o yóò máa lọ sókè sí ni kò ní wálẹ̀ láéláé pẹ̀lú ògo Ọlọ́run bí mo ti sọ yẹn lọ́ máa rí bí ẹnìkan bá wá jókòó níbì kan tó ní ìlú tí Lájí Abbas mú dùn yìí tínú àwọn èèyàn ń dùn tínú ẹrú ń dùn tínú ọmọ ń dùn tí wọ́n wá ní eyín ọ̀kan yẹn ló fẹ́ kàn àwọn alálẹ̀ yìí ò lè fún ẹ sí i torí ó ń rẹpírẹsẹ̀ntì alálẹ̀ ni ẹni tí ẹ̀ ń wò yìí àwọn alálẹ̀ ló ń rẹpírẹsẹ̀ntì ẹ dẹ̀ rí pé gbogbo ìpinnu wọn náà ni pé kíjà máa ṣẹlẹ̀ ní gbogbo ibikíbi mùsùlùmí làwọn mùsùlùmí lèmi náà sẹ́rí tó bá jẹ́ pàwọ́ náà a ní ọpọlọ a kàn bẹ́ síjà yẹ bó ṣe wù wá ni àbẹ́ sọ̀rọ̀ kan n tá à ń sọ ni wípé ẹ̀sìn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má jẹ́ kíkan pàkan lára n táwọn méjèèjì sọ nìyẹn ẹ̀yin kan wá ní kó múrí wá kó fọkó nìṣó sẹ́rí iwájú lè rò bérò kò sí bí ọmọdé ti wulẹ̀ kó jí lóko tó yóò bá kùkùté lóko ni sẹ́rí wọn sì má lágẹmọ lórí ewé wọn yìí márùn gidigba lálẹ́ ìlú ẹnìkan yìí mọmọ ọlọ́rọ̀ láàrin ìlú sẹ́ni tí wọn bá ti nu wọn má lágẹmọ lórí ewé báyìí yóò dèwé yọmọ bí wọn lọ ni wọn bá ti ní amọrọ gidigba lálẹ́ ìlú yóò dodo yọmọ bóró sàn tí wọn bá ní wọn mú ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ daṣọ borí wá dé eégún òní sí lówó kadà ẹni yìí kì í ṣe ń tẹ́ ìdókùkù lájà mọ́ àfi ẹni tí àbájá kàrà rẹ̀ láìpẹ́ láì jìnnà lókù pẹ̀lú ògbọ́dọ̀ bí ó lè ṣe nínú. ẹ ṣé gan ni bàbá wa ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá nílé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ sì ṣe ń tẹ̀lé wa ọ̀pọ̀lọpọ̀ àwa tá a bá ti mọ Ààrẹ Òpìtàn Lájí Abbas lọ́jọ́ tó ti pẹ́ ṣe rí ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ mo rí kọ́mẹ̀ntì táwọn kan kọ́mẹ̀ntì ń bẹ̀ yẹn méjì ni ọ̀rọ̀ èyí tó fi rọrùn fún èmi láti gbọ́ mi yé ni wípé ojúpọ̀nà ìtàn Yorùbá ni mò ń tọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa fàyàn lọ́tún fàyàn lósì ní àná mo gba ìpè débi pé mo fẹ́ sùn mi ò lè sọ àwọn tó bá wo ètò tí mo ṣe ní àná wọ́n rí wípé mo sọ pé ẹ gbà mí bẹ́ẹ̀ ni ojú tó lè fẹ́ lọ lánàá mo ní kó dú àárọ̀ lọ ẹ̀sẹ̀ lọ ẹ gbà mí bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìpè téèyàn bá ń gbà bọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn kan fẹ́ ká lọ báyìí àwa èyí náà tẹ́ bá ń yìn wá àwọn èèyàn ti bú wa rí nígbà ọ̀rọ̀ ṣe Yorùbá sí nation ṣe Yorùbá nation èmi wà lára àwọn tí mo mọ̀ pé àwọn tí wọ́n láwọn ń kó wa lọ wọn ò lè kó wa débì kankan ṣèyàn ọmọ ilẹ̀ Yorùbá tó Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá iṣẹ́ tèmi ni èmi fi ìtàn rí àná mo fi ìtàn lónìí mo sì fi ìtàn rí ọ̀la now tá ẹlòmíín ṣe àtìlẹ́yìn fún ilẹ̀ Yorùbá wọ́n gbé sójú kò sí ní tó burú pé à ń lọ bíi à ń lọ àwa rí i pé bá a ṣe ń gòkè lọ yìí ó ti ń rẹ̀ wá
ìrìn tá a sì ti ń rìn lọ òkè ìrìn tá a rìn kò pọ̀ àbókè tá a fẹ́ gùn ọ̀nà rẹ̀ jìn kò sí tó burú pé kéèyàn padà kéèyàn túnra mú ìní tẹ́ ẹ bá ra wọn kan ẹ bá rò pé ọ̀dàlẹ̀ ni wọ́n ń lọ gbá wọ́n ń lọ àwo èmi náà ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ṣe Yorùbá ronú jọ mo ti délé ayé mi ò wọ stúdíò rí fún ọ̀rọ̀ ẹnìkankan nílẹ̀ Yorùbá mo wọ stúdíò a lọ ṣe Yorùbá ronú series 1 a tó ṣe fún Sanwó-Olú mi ò dé Àbújá mi ò dé Èkó mi ò kúrò nílùú Ìbàdàn tí mo fi ṣe gbogbo tí mo ṣe nígbà mo ti wá sátìlẹ́yìn yẹn ó sọ mí di pé mo ti ń ṣòṣèlú àwọn kan á sì rí wọn òṣèré làwọn bàbá wa àwọn gbẹdẹgbẹyọ ń bẹ wọn jáde láti lọ ṣàtìlẹ́yìn gbogbo àwọn tilẹ̀ Ìgbò náà ń ṣe fún Peter Obi àwọn Haúsá náà ń ṣe fún tiwọn a sì ráwọn Haúsá tó pé àwọn náà tó sọpọ́ọ̀tì Aṣíwájú àti Ìgbò náà. ká tó wá padà sọ̀rọ̀ Yorùbá nation gbogbo alámọ tó bẹ̀rẹ̀ Yorùbá nation gbogbo alámọ ibi tó dé gbogbo alámọ ibi tá a gbé gbà síbẹ̀ Yorùbá ẹja máa wo ìpìlẹ̀ bọ̀ gbogbo wọn mọ̀ bu ọlá àyádánwò ó kọ̀wé náà wò pé igwe dánwò lórí rẹ̀ ẹja jọ gbọ́ra wáyé ẹnìkan ẹ má pẹ̀ nìkan lọ́dàlẹ̀ ẹ má pẹ̀ nìkan ní kinní kan tèmi yé èmi ẹ̀yin tẹ́ ẹ dà àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀ mí ìjọ tẹ́ ẹ ti rí mi rí mi kí n kirikiri ẹni tí ó bá yẹ kí n súnmọ́ mi ní súnmọ́ ẹni tó bá yẹ kí n súnmọ́ ẹni màá súnmọ́ èmi nílànà tí mò ń tẹ̀lé tó bá ti di ọ̀rọ̀ ìlànà iṣẹ́ tí mo gbé lọ́wọ́ torí pé iṣẹ́ tí mo gbé lọ́wọ́ ó yé mi yéké ẹ jẹ́ á jọ máa wo ọ̀rọ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ń bẹ tá à ń bú tá à ń sá tó ṣe wípé kọ̀rọ̀ wọn dáa ṣùgbọ́n àwọn míì ń bẹ tá à ń pè léèyàn tó ṣe pé gbangba àwọn ọ̀dà ẹ̀rìn mi máa ń sọ pé tó o bá gbére ẹ pamọ́ pé káyọ́ ọmọ rẹ̀ ọ sí o lè gbére ẹ pamọ́ fọ́lọ́run o lè gbére ẹ pamọ́ fọ́lọ́run pé tó o bá gbére ẹ pamọ́ pé káyọ́ ọmọ rẹ̀ ọ o lè gbére ẹ pamọ́ fún Ọlọ́run nípa ọ̀rọ̀ ìtọ́pọ̀lọpọ̀ yín kọ́mẹ́ǹtì ẹ ń wo bí nǹkan ṣe rí ẹ wá padà sí àná ẹ wá wo òní ẹ wo ọ̀la nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bàbá wa ẹ kú ìdìde mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó mọ́ni lójú èèyàn ní òwúrí tí a wà ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó mọ́ni lójú Ìbàdàn ní bàbá wọ́n ń ṣe àtìlẹ́yìn ẹ rí i pé nìbàdàn ọmọ aníbi níran làwa yàrá kan sì ní Ìbàdàn ní yàrá kan ṣoṣo báyìí ní Ìbàdàn ní so ẹni mo fẹ́ kó yé wa bàbá wa ẹ jájọ wò ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ Ìlọrin inú mi dùn àáfàá kan jáde ní Ìlọrin ní Ìṣẹ́yìn mo tún ti ráwọn àáfàá míì tó jáde táwọn Ìlọrin dúnkòokò páwọn wà gbé ibo ní ohun òbí mẹ́tàlá bàbá wọn dáa tó bẹ́ẹ̀ àìkọjá àyè nu èèyàn Ọlọ́run foríjì mi mélòó ni wọ́n ní mélòó lè rà tó lárọ̀ ń yọ̀ ń lẹ́nu ìjọ tèmi ti ń sọ̀rọ̀ ẹ̀ sí tó bẹ́ẹ̀ mo sọ fún yín pé àlẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ nǹkan kan tẹ́ ẹ̀ lè ṣe ni pé ẹ lọ fọlọ́pàá àrẹ́sì mi o ẹ gbé mi lọ kóòtù agbára yín ò tó bẹ́ẹ̀ téèmọ́ ẹ́míà gbogbo yín lápapọ̀ ẹ kóra ìjọ nǹkan wọ́n gbọ́ o wọ́n máa ní gbogbo táwọn ń ṣe ẹ́míà ò mọ̀ sí o irọ́ sì ni ẹ́míà mọ̀ sí. èmi ti ṣe fídíò méjì tí mo fi bá ẹ́míà sọ̀rọ̀. ẹ́míà mọ̀ sí ẹ jẹ́ fún yín lápèjúwe nígbà tí Mudiru Monikas tó ń ba ìtàn jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní pàtàkì tàn nígbà ilẹ̀ Yorùbá ẹ̀mí ara àwọn èèyàn lọ sí Mọ́níkàsì lágége kí wọ́n lọ kí pé inú àwọn dùn o bó ṣe ń sọ yí pé òun rọ ni bàbá rẹ̀ yìí o torí pé bàbá tó bí Mudiru Mọ́níkàsì ṣe tírà táwọn fi sọ ìtàn pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni lánàá lónìí àti títí láé. bàbá wọn gangan. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àdúrà ni bàbá ṣe ní pé bàbá ní lánàá lónìí àti títí láé tí ìbá sí láyé o ilẹ̀ Ìlọrin sì jẹ́lẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kejì Ọládẹrin lọ́tẹ̀ Ìlọrin bàbá kọ́ débi pé ẹ́míà Ìlọrin Ìjẹta Sùlù Gàmbàrí òun àti bàbá jọ jà tí wọ́n jọ fohùn lẹ̀ pé òun lòun ọ̀rẹ́yìn Sheikh Adam èmi ní rẹ̀yìn rẹ̀ bàbá sì rẹ̀yìn rẹ̀ lóòótọ́ irú yun kọ́ máa rú ẹni bẹ́ẹ̀ wá jáde kó wá máa tàbùkù lẹ̀ Yorùbá ìní ẹ́míà wa rán àwọn èèyàn lọ sí Mọ́níkàsì lágége nílẹ̀ Yorùbá pé látọ̀dọ̀ bàbá wa ẹ́míà ní rán wa wá o
kẹ́ ẹ bá lè mọ̀ wọ́n ṣùgbọ́n gbà wọ́n wá rí wípé táwọn ṣe ń gbà yẹn ajá irọ́ wọn wá sọ ẹ̀mí ọ̀mọ̀ sí gbogbo tá à ń ṣe yìí o bó o lo lórí ìlú òsè lóun ọ̀mọ̀ sí ti ń lọ lù nígbà ọdún eégún tá a ṣe lọ tán bàdàn táwọn àwọn ọmọ pàká tí wọ́n fẹ́ bọgbọ́n eégún jẹ́ kí akọ́lọ́ Olúbàdàn sọ pé òun gbẹ́sẹ̀ lé wọ́n dá dúró fódìdí ọ̀sẹ̀ kan wọ́n sì pé gbogbo àwọn alágbà wọn pé alápinni nígbà tó ṣe wà wọ́n ní ọya ẹ lọ parí ọdún eégún yìí kó lórí ìlú ọ̀dà mo máa ń sọ tí n bá ń ṣètò tẹ́ bá ní pé gómìnà gbọ́n tá à ń sọ ajẹ́pẹ́ àníjọba nu tẹ́ bá láwọn tí ń bẹ nínú ìgbìmọ̀ aláṣẹ ọ̀gbọ́n ajẹ́pẹ́ àníjọba nu wọ́n ń gbọ́ ẹ̀gbọ́n tèmi adájọ́ àgbà ni wọ́n mọ nígbà àwọn tó travel tẹ́ ń lọ fún sinmi lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n tó pè mí pé kí n sẹ́ndì áàpù táwọn ò fi máa gbọ́ ètò mi gbà yẹn rédíò program wọ́n wá máa ń fún mi nímọ̀ràn kan iná ni mo tẹ̀lé pé àkọ́kọ́ àwọn ìdílé tí wọ́n bá ń bára wọn jà tẹ́ bá gbéra wọn lọ ilé ẹjọ́ má sọ ìtàn wọn bàbá mi sẹ́ndì àwọn ìdílé tẹ́ bá ń bára wọn jà tẹ́ bá gbéra wọn lọ ilé ẹjọ́ kí n má sọ ìtàn wọn ìtàn tí ń bá dẹ̀ sọ kí n rí i pé mo rẹ́rìí rẹ̀ dáadáa débi wípé tẹ́lẹ̀ bá sọ pé ń takò wá ẹ̀rí rè ìkẹta gbọ́tọ̀ tún gbọ́tọ̀ sí pé àwa adájọ́ náà àìyé ṣe àlìjànú àìyé ṣe màláìkà ìtẹ́ ẹ bá rò lẹ́jọ́ láàgbà ṣùgbọ́n àwọn ìwà ṣàdájọ́ ìwọ òpìtàn ní tẹ́ ẹ bá rò fún ọ ìlọ sọ lágbájá sọ pé tàmọ̀dó sọ pé ẹ̀rí mi rèé ní tí mo fi jẹ́ ọkọ gbogbo àwọn onírọ̀ ọlọ́rin nu tẹ́ bá ti gbérò wọn wá wọn ò ní rọ̀rọ̀ sọ. now wọ́n ní ẹ̀mí ọ̀mọ̀ sí àwa sì mọ̀ pé ẹ̀mí àmọ̀ sí torí pé olórí ìlú kí nǹkan máa ṣẹlẹ̀ ìlú kó lórí ìlú ọlọ́run ọ̀mọ̀ sí ajẹ́gbẹ́rú olórí bí ò sí láyé nu. àwọn tí wọ́n ti wá sí odò ń jọ sí wọ́n sọ pé bàbá àwọn sọ pé ohun ọ̀fẹ́ ní tí wọ́n ń ṣe yìí nílọrin bẹ́ẹ̀ni ohun ọ̀rọ̀ wọn ni wọ́n fi jẹ́ àwọn tí wọ́n bá wúmà ń jọ sí. bẹ́ẹ̀ni a sì tí ìgbọ́ kí bàbá wọn sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ nígbà tí Ayọ̀dèjì àfààní tó lọ bá ẹni tó ń ta electronics tó ní ṣèṣèṣe nínú ṣọ́ọ̀bù electronics lárí Tòkunbọ̀ tẹlifíṣàn lárí tẹniyẹn tà ọwọ́ á ní táwọn wá ṣe yìí o commissioner of police mọ̀ sí nígbà commissioner of police dẹ̀ mọ̀ pé wọn ò mọ̀ sí ìyá dáadáa ó ní wọ́n lọ gbé níbo lèmi àti ẹ ti jọ jókòó sọ̀rọ̀ o tí mo ní kó lé oníṣẹ̀ṣe ní ṣọ́ọ̀bù sẹ́mi pé tí táwọn adájọ́ bá fẹ́ dájọ́ ìdí wọn mọ̀ wò nígbà báyìí ó ṣẹlẹ̀ báyìí nígbà báyìí ó ṣẹlẹ̀ báyìí nígbà tẹnìkan tó sọ ni bẹ́ẹ̀ náà ní sẹ́ẹ̀ ti wà yìí náà bẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ ti wà yìí bàbá wa ẹ jẹ́ àjọ wò ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà òṣèré ẹlẹ́sìn wo gan ni. ẹ̀sìn mùsùlùmí ni ẹ̀sìn. Islam náà lẹ́yìn náà bíi tèmi nígbà yìí ń bẹ̀rẹ̀ tẹ́ ń ṣe eré mùsùlùmí bẹ́ẹ̀ kírísítẹ́nì bẹ́ẹ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ irú bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn babaláwo la mọ̀ wọ́n tí wọ́n máa ń ṣe nínú eré babaláwo náà sì ni wọ́n èsì pé bóyá wọ́n ń jẹ́ babaláwo nínú eré kọ́ bẹ́ẹ̀ bá tó gbogbo ẹ̀kọ́ sùn mọ́ra nínú eré lẹ́tí ń jẹ́ Sokoti ní kí lorúkọ yìí gangan bàbá wa. Adéwálé Abdulrasaq gangan lórúkọ mi Adéwálé lórúkọ bàbá mi. Allahu Akbar ẹ fẹ́ wá wò ẹ̀yin Abdulrasaq nínú eré lẹ́tí ń jẹ́ Sokoti ẹ bá ti parí eré ẹ ti padà sí Abdulrasaq Adéwálé yìí nígbà àṣà wa ìṣe wa àwọn àáfàá ń múra eré yìí bàbá mi kan bẹ a máa ń pè ní Alhaji Maminu lọ́dọ̀ wa lókè àdú tí wọ́n bá ti lọ báyìí wọ́n sì máa àáfàá ni wọ́n tí wọ́n bá lo Èkó tí wọ́n bá jáde tí wọ́n bá sì gbẹ wọ́n wàá ra fíìmù wa tí wọ́n pọ̀ fún wa tá a mọ̀ wọn sọ pé ká mọ̀ wò eré olóògùn àbí bàbá sì ti rí Sokoti àti àwọn àgbà tá a bá rí wọn nú eré àti mọ̀ pé eré yìí ó dùn bóò ni nǹkan ṣe rí ń gbà náà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti àṣà. ẹ ṣe kí n má gbàgbé ní bíi 5 or 6 days ago lẹ́lẹ́ka ti délé pè mí bàbá Sokoti mo wo ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ bàbá mo rò pọ́pọ́ lórí eré nìkan lẹ́ni ni mi ìmọ̀ pé ní ọpọlọ báyìí ó ṣe àdúrà lọ rẹpẹtẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín ẹ má bá wọn ṣeré olóògùn yẹn mọ́ rárá wọn kí má ṣeré olóògùn mọ́ mọ́ nìyí eré olóògùn tí mò ń ṣe yẹn kò síbi tá a ti pán oògùn lé ju agbára Ọlọ́run lọ gbólóògùn kan bá ṣèkà á yọrí ẹ̀ síbi aburú ọgbọ́n la fi ń kọ́ àwọn èèyàn pé kò sí bó ṣe lè lágbára tó tọ́lọ́run ò lè mú ọ
tó o bá ti ń ṣàìdá ó padà bọ́ sí pàkúté Ọlọ́run ni pé kò tí ì sí eré tá a ṣe téèyàn ṣàìdá tó wá fi dáadáa gbẹ̀yìn ẹ̀ kò tí ì sí so pé wáàsí là ń ṣe yẹn ó ní no èmi lè mú tiẹ̀ lè ṣe wáàsí ìta gbangba mú ní mi ò ṣàfà ìwọ làbúrò lójókòó máa ṣe wáàsí ìta gbangba sáwọn èèyàn ò ní lẹ̀ mí lóko ó ní tàbí kẹ́ ẹ ṣèwé lórí ẹ̀ wọ́n á ti rí pé eléyìí kò mọ ibi tí ń lọ ṣe rí. ìdẹ́ fi pa star bàbá Ògúnjìmí tẹ́ fi pa star bàbá Ògúnjìmí nìyẹn. ìyẹn tó kọ́ bàbá wa kan wà tó jẹ́ bàbá alálùbáríkà tó jẹ́ wípé mo máa ń rántí wọn títí ayérayé mo máa ń rántí bàbá wa Láríwájú Adépọ̀jù. Olúwa Elédùmarè ẹ̀yin mùsùlùmí náà lẹ tí wọ́n tá a fi gbọ́ bàbá wọn wọ́n sì kí lè ṣe kí lọ́pọ̀lọpọ̀ ní yẹn ṣe kírísítẹ́nì lẹ tó fún ọ lówó tí wọ́n fi lọ sílùú òyìnbó fún treatment so kí wá lẹ fẹ́ para yín fún lórí ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí n tẹ́ béèrè lọ́wọ́ mi bàbá àwa náà wò wípé kí àṣà àti ìṣe wa má parun òun la fi replicate ẹ̀ nínú iṣẹ́ táwa ń ṣe pé ok bí eléyìí bá rí báyìí ò báyìí náà ṣe máa ń rìn bí eléyìí bá rí báyìí náà ṣe máa ń rìn àwọn nǹkan yẹn tá a ṣe máa lé ní ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ brọ́dà mi Lájí Àbáàsì tí ẹ̀ ń wò yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn onímímọ̀ nínú ẹ̀sìn Islam tàbí èdè Lárúbáwá wọn láàrin 1 to 5 wọ́n ka ìdílé wọn nílẹ̀ Ìbàdàn yìí wọ́n ka ìdílé wọn so ẹ̀yin ìwọ tó ò tiẹ̀ mọ nǹkan kan bóyá o wá àtoríkòdì Kùránì lókè wọ́n ó wà máa try láti control tàbí correct àwọn tí wọ́n ké bó ṣe yẹ kí wọ́n ké tí wọ́n sì ń tẹ̀lé tí wọ́n ń pe àwọn èèyàn sí inú ẹ̀sìn yìí ní ọ̀nà tí Ọlọ́run àti ànábì Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo à ń tẹ̀lé tí wọ́n gbà ń pèrò sínú ẹ̀ so ẹ̀ta lọ́lọ́run wà ṣé ìwọ Ọlọ́run wọn tẹ̀lé ni àbí Lájí Àbáàsì so Ọlọ́run Olódùmarè àdúpẹ́ ẹnu sẹ́yìn náà la ṣe wà a sì tún ṣe é lọ́nà bá ṣe ń ṣe é bọ̀ láti bẹ̀rẹ̀ náà. bàbá wa ìbéèrè kan súyọ mo rò pé mo ti yànnà náà àwọn ẹdẹ ẹsẹ ń darapọ̀ mọ́ wa ní ìgbọ́rọ̀ Yorùbá Nation gbogbo àná la pariwo táwọn èèyàn bá wo ìgbà tá a bẹ̀rẹ̀ láti ìgbà tọ́pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ máa ti ń jẹ́ Yorùbá Nation àwa kan sí lábẹ́rú táwọn bí nǹkan ṣe ń lọ nígbà òdi pé kí kàǹpé ọmọ lọ gbogbo ẹ̀ làwa ń tẹ̀lé sẹ́rí ẹjẹ́ ìhìn nífẹ̀ẹ́ mẹ́nubà tó rọ́pọ̀lọpọ̀ nǹkan tó pamọ́ ọgbẹ́ ọkàn tó ń jẹ́ fún wa ètò nífẹ̀ẹ́ ká máa wúlẹ̀ torí wípé Yorùbá ò àgọ̀ a dẹ̀ máa ń ronú tí Yorùbá bá fẹ́ jáde sí nǹkan á ti plan rẹ̀ dáadáa ẹ máa wo gbogbo tí Yorùbá bá gbé nǹkan dé láyé bí ọba ní tó wa lọ́wọ́ á débi wípé a ti gbà á wọ́n já gbà padà ní ẹ lọ wo ìgbà election Awólọ́wọ̀ ẹ lọ wo ìgbà election Abíọ́lá ẹ wá wo ti ìgbà ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí ẹ rí i pé òun ti rí nǹkan rẹ̀ gbà ó sì jókòó lé ọ̀rọ̀ Yorùbá Nation pọ̀lọpọ̀lọpọ̀ ń fi allegation kan bàbá wa Sokoti lórí ọ̀rọ̀ Yorùbá Nation ibi tọ́pọ̀lọpọ̀ gbogbo tí ń lọ ṣe rí àìfi ẹ̀lẹ́kébòsí ni ò jẹ́ rí kárẹ́ ní bánigbé ọ̀rọ̀ Yorùbá Nation ju bẹ́ẹ̀ ṣe rò lọ ìtọ́lọ̀ fi yọ àwa ẹ̀ láwọn ẹ̀ bá pè mí mi ò sẹ́gbẹ́ tèmi ni wípé ibi tẹ́ ẹ bá ń lọ ń bá yín fẹnu sí tèmi nu pé kí ló dẹ̀fà ń dẹ̀fà àwọn èèyàn ní reason èmi ò yẹ sẹ́gbẹ́ ibi tá ẹ bá ń lọ ibi tó bá ti lè mú lọ síwájú wá fúnlẹ̀ Yorùbá torí wípé àwọn èèyàn ṣòro tẹ̀lé àníyàn ti yín tẹ́ ẹ fi tẹ̀lé èèyàn ilẹ̀ yóò mọ̀ ẹni tẹ́ ẹ tẹ̀lé ẹ̀ màníyàn tiẹ̀ màníyàn tó ní. ẹlẹ́ẹ̀kejì ní tówó bá ti wọ̀ láyé ẹ rí i pé mi mọ̀ ń pariwo ń gbà yẹn ọ̀rọ̀ kíní èkówó kèèkówó bí Yorùbá bá fẹ́ strike tá a bá fẹ́ ṣe owó ń bẹ́ẹ̀lẹ̀ fúnra Yorùbá wá sí pé àjùmọ̀ṣe gbogbo lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èmi èyí fẹ́ mẹ́nu bà aláwọn tó ṣe yí pé ọ̀dà o ok kí la fẹ́ kí ìran Yorùbá gbà nígbà Tinubu fẹ́ dìbò ní ìsìn ṣe à ń dá tọrọ kọ́bọ̀ fún
nígbà yẹn tẹ́tí ẹ̀ tó kó gbogbo owó lẹ̀. sáà ń dá tọrọ kọ́bọ̀ fún un ni làwa ń sọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ibi tí ẹgbẹ́ bá ti wà ọ̀rọ̀ owó yọ wọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ipò yọ wọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìyapẹ́ ẹnu yọ wọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹnu òkò yọ wọ̀rọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá nation. Bàbá mi mo tiẹ̀ lè ṣàlàyé díẹ̀ fún wọn ṣé rí èmi kì í sọmọ àlè ọmọ Yorùbá ni mí mi tún wá sọmọ Yorùbá nìkan ọmọ Ìbàdàn ni mí àkàrà àtàkùfò méjèèjì. So ṣé rí ẹnìkan kọ́ ló wá pè mí wá sí Yorùbá nation as at the time tí mo wá sí Yorùbá nation àsìkò táwọn ẹlẹgbẹ́ mi ń lọ owó lọ olóṣèlú ní àsìkò tó yẹ kí mi náà darapọ̀ mọ́ wọn nìyẹn. èbó ṣèré ní àsìkò tá a máa ń rí gbà àsìkò òṣèlú lóyún ẹ̀yẹ lórí máa ń rí gbà lọ́wọ́ wọn nìyẹn. gbogbo ìgbà yẹn mo sì filẹ̀ mo ń tẹ̀lé bú mi ń gbà yẹn bú mi rárá ẹ̀yin kọ́ lẹ pè mí wá gbogbo ohun tí kò yẹ ká gbọ́ lẹ́nu òṣèré àwọn èèyàn máa tẹ́tẹ̀ mi wọ́n máa ṣe gbogbo ẹ̀ kò ní mí nì sí mi torí mo mọ̀ pé ẹ̀mí téèyàn ò fún ni èèyàn ò lè gbà tẹ́nìkan bá rí ẹ pa Ọlọ́run lò gẹ́gẹ́ bí sábàbí ikú tá a ti kọ̀ lọ́jọ́ yẹn ni. So mo wá àti wá ń bá lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mo sọ fáwọn èèyàn pé one afá ìgbà Yorùbá nation àkọ́kọ́ àwa ń bú àwọn kábíyèsí wa gbogbo àwọn ọba wa lè ń gbèsè pé lè ń bú ẹ̀ ní wọ́n gba bribe kò ti sáà àti rẹ nìkan tó mú proof kan wá pé briefcase náà gbé fún wa ìwò bá ṣe gbé briefcase wọn ni tàbí nọ́mbà chẹ́ẹ̀kì tán fún wọn ní kinní ni ẹ̀ ń bú àwọn yẹn ẹ̀ ń bú àwọn olówó ẹ̀ ń bú àwọn olóṣèlú tọ́rọ̀ bá wá di tó bá já sówó tán ta ni ó bá wà náà gbogbo àwọn tán lè bá wà náà tá a fi achieve náà gbogbo wọn náà lè ti. eléyìí ọ̀dà mọ̀sùnmọ̀ eléyìí ọ̀dà ẹni ebú ni tọ̀hún ọ̀dà táwa lẹ́ni rẹ̀. lẹ́yìn tí ìyẹn tó wá rí bẹ́ẹ̀ tó lọ àwọn tó ń jẹ́ aṣíwájú wa mo sọ fún bàbá mo ṣe fídíò bíi 4 lórí ẹ̀ pé bàbá ẹ má dá táìmù fún wa mọ́ ẹ má dá táìmù ẹ ti ń gbé ọkàn àwọn èèyàn sókè lórí àgbà ní oṣù tí ń bọ̀ àgbà lóṣù tí ń bọ̀ tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn wà discourage ìbá dájọ́ náà ní títí December tí wọ́n fojú ẹ̀ pọ̀ fi dé mi ò dẹ̀ tí ì lọ síbi kankan before December yẹn Yorùbá nation náà ni mo ń tẹ̀lé ntọ́ wá tí mo ọ̀sẹ̀ rí a máa ń ronú jura wa lọ èmi wá rò pé òkè èèyàn 3 ló wà ní forefront ogun afẹ́ẹ̀dù olórí orílẹ̀-èdè ọmọ tiwa ọmọ Ìgbò àti ọmọ Fúlàní rísì táwa gangan kò lè fi sọ pé a fẹ́ dúró ní Nàìjíríà máa fẹ́ dá dúró torí problem táwọn Fúlàní fún wa ni tí wọn bá fún wa àṣẹṣẹ jọ máa gbé náà tí wọn bá fún wa problem àwa náà ò ní jà fún pa fẹ́ dá dúró so adìẹ wa agree pé ok nítorí problem tán fún wa yẹn o a fẹ́ dúró Nàìjíríà mọ́ na àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà tèmi èmi ti wá ṣe research tèmi mo ti rí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà forefront ẹni tó next sí òní ọmọ Fúlàní yẹn Àtíkù ẹni kẹta ní ọmọ Ìgbò so mo wá wò pé òkè ń sìn báyìí ń táwa mú dání ó ti jábọ́ lọ́wọ́ wa àwa ládẹ kọ́ọ̀sì ẹ̀ tó fi jábọ́ nígbà tí ọmọ Yorùbá máa lọ sí ilé Ọọ̀ni Ifẹ̀ táwọn àgbààgbà the next king sí Ọọ̀ni ó jáde sí ní wọn bá yín sọ̀rọ̀ ó tó ń bú wọn lójú wọn àwọn gbogbo yín náà lè dèrè fídíò ọ̀hún ṣé irú mi bá ibi tí mo dàgbà dé ẹ̀yìn wà ní dáadáa ló ń ṣe yẹn ni gbogbo àwọn nǹkan àìdá yẹn gbogbo ẹ̀ ni mò ń sọ so mo wá wò pé tá a bá ṣọ́ra wa àwọn tá a fẹ́ ti torí ẹ̀ kúrò ní Nàìjíríà àwọn náà yóò padà rúlu wa mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá ti lè gba ọdún 4 ṣèṣì ní òfin lọ́dún 8 so mo wá pè wá mo wá ṣe fídíò bíi 10 léraléra èpè èébú wọn ṣépè fún ọmọ mi wọn ṣépè fún ìwọ̀n ọmọ ọ̀gbẹ́ mi téèyàn fún èèyàn gbá òde ṣépè lọ́wọ́ mi kó mú mi torí ìgbà tó kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀
so n tí mò ń ṣe wù mí ni ìwọ kọ́ ló fọ́ọ̀sì mi láti wá ṣe náà mo wá wò pé ó bẹ́tà ṣé wá rí èyí tó bí mi lójú tí mo béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kán dàpọ̀ tó yọ náà kán sọ fún mi rísìn tó fi jẹ́ pé tiwa là ń kọ̀ndẹ́mù mo pé ńsìn báyìí tó bá jẹ́ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta là ń bú àá wí pé nítorí pé àfolóṣèlú mọ́ ni ẹ wá bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ tí wá yẹn nìkan lẹ wá bú wọ́n yàgbé ara wọ́n tọ̀ ara ọwọ́ ẹ̀ ti ń gbọ̀n wọ́n ti gbé lọ síbítù wọ́n ti ṣe kíní kan kí ló dé àdẹ̀gbọ́ pé wọ́n bú òbí bẹ́ẹ̀ ní ilẹ̀ Ìgbò àgbọ́ pé wọ́n bú bọ̀bọ̀ ti bí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá so mo dẹ̀ ń pè yín ṣàkíyèsí gbogbo àwọn anybody tó wá ń bú mi lónìí kọ́ lọ wò ó mo ṣe nothing less than 10 video lórí ẹ̀ so èmi dẹ̀ padà sọ fún yín pé èmi ò ní tẹ̀lé àwọn yẹn o tí ẹ bá tiẹ̀ pé tá a bá tiẹ̀ wà á tó fẹ́ sípàpá pé a tó fẹ́ bọ́ sí Yorùbá nation wa o ta ni ò ní pa wá ń pakópa Ṣaṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà ní ká máa pọ̀ mọ́ àwọn ọmọ ìyá àwọn tàbí àwọn eléyìí ẹ̀mí ò jọ wọ́n lójú so pé ẹ má jẹ ẹ jẹ́ ká kọ́ safeguard ara wa náà. bàbá kódà àwọn ìgbà yẹn àwọn èèyàn ń sọ kódà wọ́n ní olóṣèlú lọ́mọ̀ọ́mọ̀ ràn yín lọ sínú Yorùbá nation. nǹkan sọ náà nìyẹn. nígbà ẹ máa ń jókòó pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè yẹn àti wọ́n ti jọ jókòó àtàwọn tó ti jọ ṣe ìpàdé papọ̀ rí. èmi pẹ̀lú wọn jọjọ́ kò rí ṣùgbọ́n mo bá wọn sọ̀rọ̀ dáadáa rí. ẹ bá wọn sọ̀rọ̀ rí. bẹ́ẹ̀ ni mo bá wọn sọ̀rọ̀ dáadáa rí. ṣé rí ẹni tí ó bá pè mí lólóṣèlú kò ní nǹkan kan sí tó ṣèlú bá wù ọ́ náà lọ darapọ̀ mọ́ wa kò ní nǹkan kan sí. bàbá mi ó kù ọdún kan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu parí ipò gómìnà wọn ni mo ti rí wọn gbẹ̀yìn kọ́lọ̀ ń fi gbogbo ìyá yìí jẹ mi tí n bá rí wọn láti gbà yẹn àfi ọjọ́ tí wọ́n ṣe swearing tí mo wà l'Ábùjá. Kódà àwọn kan jáde mọ́tò jíìpù tẹ̀lé tí mo gbọ́ yẹn 13 years ago ni mo ti ń lò. ọdún 13. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí mo ní lẹ́yìn ẹ̀ mo tà wọ́n lórí iléèwé àwọn ọmọ mi ni torí ọjọ́ ọ̀la mi nìyẹn. mo ní mọ́tò 5-6 at a time gbogbo àwọn yòókù mo ta lórí láti improve standard of living àwọn ọmọ mi lórí ọ̀rọ̀ school gbogbo àwọn ọmọ mi iléèwé kì í ṣe government school ni wọ́n lọ ní universities wọn. so now ṣé rí gbogbo téèyàn bá ṣe lónìí yóò dìtàn lọ́la ṣé mi nìkan ní bá yín gbà ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn tó mi lọ́jọ́ orí wọn bàbá wọn tí wọn ò jáde bàbá ọ̀pọ̀lọpọ̀ tó mi lọ́jọ́ orí èmi sì jáde so gbogbo ìgbà yẹn sì rí àwọn náà mọ báwọn èèyàn ṣe ń dúnkùkù lajà mọ́ mi náà wọ́n mọ nǹkan táwọn olóṣèlú sọ ń pa mi wọ́n mọ nǹkan táwọn artist sọ ń pa mi nígbà yẹn so àwọn náà dẹ̀ ràn mí wá mi ì dẹ̀ change mọ́tò mi ò change mọ̀ pé mi ì wà kí sàtẹ́lẹ̀. bàbá ṣé nígbà yẹn àwọn tó jẹ́ Yorùbá nation kan wọ́n gbé owó kan fún yín owó ńlá kan fún yín pé bàbá o ẹ ti ń ṣe ọyẹ ìgbà owó ni ẹ máa bá torí ọ̀pọ̀lọpọ̀ sọ pé oníjẹkújẹ nìyí ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ pé ẹ̀ lóníjẹkújẹ sí bọ́yọ̀ ń gbowó lọ́wọ́ èèyàn òjẹ́ ilé orò òjẹ́ ilé ewu. ayé yín ò ní bàjẹ́ fún tẹ́ ẹ sọ yẹn pé ntẹ́yìn lè pè yàn lóníjẹkújẹ sí ni pé ó gbowó lọ́wọ́ ẹ̀ pé àwo tí mo fún yín ntẹ́ ẹlẹ́bàá mi fi ṣe kọ́lá tó mi fi ṣe ntí má gbowó lọ́wọ́ rẹ̀ kó lọ kóòtù. mo ní àwọn èèyàn kan tó jẹ́ wípé títí di ọ̀la wọ́n sì ń dúró tì mí because àwọn yẹn believe pé n tó lè mú Bàbá Sokoti nìkan of all artists yapa ẹnu sáwọn ẹgbẹ́ tó dẹ̀ dúró pẹ̀lú ẹsẹ̀ wọn sí bíbá àwọn èèyàn kan wà tán sẹ́ndì owó sí mi tán sì tẹ́ndì sí mi lónìí pé mo kó ń bẹ̀ yẹn tí ok ṣé bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọ́n unfollow mi nígbà náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ tó ti follow mi padà nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wá rí reason pé kí ni bàbá yìí yóò ṣe so èmi ò ní ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ anybody torí ẹ̀yin kẹ́lẹ́ mú mi wá èyí sì gba sálárì lọ́wọ́ yín tó bá wù mí lọ́la mo tún lè sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe so I am old enough láti lè determine kí ni mo fẹ́ ṣe mo mọ̀ káwọn èèyàn máa pariwo ní ìyẹn ò sì kò fi gbogbo ara ní mìíràn sí mi táwọn kan nígbà téèyàn bíi mẹ́jọ bá ń bú ọ tí 500 èèyàn ń yẹ sọ wáyé téèyàn bá jẹ́ ní Ọlọ́run téèyàn jẹ́ ní tó mọ Ọlọ́run sọ yẹ kó wo bí àwọn èèyàn mẹ́jọ ti ń bú ọ nígbà tí 500 ń yẹ
so nǹkan tí òfin ní mí ní lójú mi nìyẹn. ẹ já wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. ẹ já wo ti kéèsì ta lọ́lọ́run ká fi ṣe àpèjúwe. Ìlọrin àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pín wọn sí, tàbí ká sọ pé North Central ni wọ́n pín wọn sí, àárín gbùngbùn àríwá. Ìpínlẹ̀ Ọ̀yọ́ apààlà pẹ̀lú wọn tá a fi dé àwa wà ní South West níbí. ọmọ yìí ṣe ń tó kù díẹ̀ káàtó, ó sọ àlùkùrán náà àwa mọ̀, èmi gẹ́gẹ́ bí mùsùlùmí ilé fojú rẹ̀ wò. ó ń bú ànábì, ó ń bú Ọlọ́run wa, ṣùgbọ́n àwa náà ń sọ ẹ̀kọ́ eégún náà táwọn oníṣẹ̀ṣe ò lè fojú rẹ̀ wò. bẹ́ẹ̀ni. àwa náà ń sọ pé ṣé fámọ geography, bẹ́ẹ̀ni, aláyàgbẹ́ sọ́sùn Òṣogbo, bẹ́ẹ̀ni, àwọn oníṣẹ̀ṣe náà ò lè fojú rẹ̀ wò. bẹ́ẹ̀ni. lẹ́yìn tó túmọ̀ sí pé ìta ṣe fún wọn làwọn náà ṣe fún àwọn wọn. náà ṣe padà. àwa la dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀. àwa ni àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn. ìjọba yìí ti ń ṣe wọ́n mú jẹ́rìí mọ́ra. ayé ni jẹ́rìí àlùkàmọ́. tá a bá sì di wàhálà tán, àwa là ń bẹ lọ́lọ́pàá, àwa là ń bẹ ní pólíìsì, àwa là ń bẹ ládájọ́. nígbà mufti Ìwó lọ sí Ìwó, ó ní gbogbo ọlọ́pàá Nàìjíríà ilẹ̀ Yorùbá mùnáfìkì, látòrí Olúwo gbogbo ọba ilẹ̀ Yorùbá mùnáfìkì, adájọ́ mùnáfìkì, gómìnà mùnáfìkì. ẹ̀yin lẹ sì ń bẹ níjọba, Muslim àti Christian ní bẹ́ẹ̀ so ṣé wọ́n tó wá ń ṣáìdì àwọn tẹ́ ń fìyà jẹ àwọn minority. now wọ́n wá láti ibẹ̀ wọ́n wá gbé ta lọ́lọ́run. nígbà ariwo pọ̀ ó dàbújá, wọ́n kàn sí ìpínlẹ̀ Kwara. PPRO jáde pẹ̀lú àṣẹ commissioner of police ìpínlẹ̀ Kwara, wọ́n láwọn ò mọ̀ sí arrest warrant tí kóòtù yìí ṣùgbọ́n àwọn ò mọ̀ bẹ́ẹ̀. nínú òfin tílé ẹjọ́ bá fún wọn ní arrest warrant, ọlọ́pàá ló lè lọ mú yàn, torí pé agbẹjọ́rò ni ó béèrè fún, ọlọ́pàá máa béèrè fún pé lágbájá báyìí o. èmi tẹ̀ rò pé bẹ́ẹ̀ wọ́n ti béèrè fún ọlọ́pàá ní ìrọ̀pá agbẹjọ́rò lè lọ béèrè fún láìsí pé ó nímọ̀ ọlọ́pàá nínú, torí agbẹjọ́rò èyí ṣe ọlọ́pàá láti lọ mú yàn, tí ẹ̀ ní agbẹjọ́rò lọ pàdé èèyàn nílé ẹjọ́ ni. ẹ wá lẹ́gbàá ẹ sì wá mú iléeṣẹ́ ọlọ́pàá PPRO ó jáde, ọba BBC sọ̀rọ̀ ó wà nínú gbogbo ìwé ìròyìn pé àwọn ọmọ bí wọ́n ṣe àwọn ọmọ ilé ẹjọ́ tí wọ́n ti issue warrant tí wọ́n fi lọ ìwé ẹ lọ mú wá. ọwọ́ kò bẹ́ẹ̀ tá a bá sì wá mú yàn ní ìlú kan, wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ńbẹ̀. Commissioner of Police ìpínlẹ̀ Ọ̀yọ́ ò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀dọ́lá. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ò tí ì sọ̀rọ̀ lórí. pé bóyá wọ́n mọ̀ sí wọn mọ̀ sí o. nígbà táwọn ẹni ìfẹ́ wá mú ta lọ́lọ́run o, èyí tá a rí ni pé ńgbà wọ́n gbé wọn láwọn ti mú lóru, wọ́n ṣe fídíò lóbi ọwọ́ òru alẹ́ mòru, wọ́n dẹ̀ ya fọ́tò ẹ̀bí tó wà ńlẹ̀ẹ́lẹ̀, àmọ́ ibi tí wọ́n gbé sínú ilé náà kó tó di pé wọ́n gbé lọ. láti ibẹ̀ wọ́n ti gbé lọ sí àgọ́ ọlọ́pàá ní Ìlọrin. now ẹ̀rí pé ọ̀rọ̀ tí ń fa kinní lẹ̀ ni pé kí wọ́n kọ́ gba béèlì ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fi fẹ́ kí wọ́n tí ì gba béèlì ẹ̀ nu. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ṣùyọ̀ sẹ́fìtìbá tí ń tilé wá jẹ́jọ́, ẹjọ́ tí wọ́n pè ọ̀pọ̀. yóò kàn lè ṣe ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, yóò kàn lè ṣe ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, yóò sì kan IG lórí ọ̀rọ̀ gbígbé rẹ̀. èmi ò sọ pé àwọn tó pè lẹ́jọ́ lórí ìwà tó wù tí ò dáa o, ó ń bú bàbá wọn, ó ń ba bàbá wọn lórúkọ jẹ́, wọ́n lè bú bàbá ńlá wọn làwọn ṣe gbé e. kéèsì yẹn dẹ̀ wà chájébù. ó wà chájébù. òfin ni káwa bí nǹkan bá ṣe rí làwọn ó ṣe sọ. bẹ́ẹ̀ni. ó sì tún wá wà bélébù. ó wà bélébù. mo bú bàbá rẹ, yọ bá bàbá rẹ, wọn náà ọba ti lè bú bàbá mi, fọlọ́pàá mú bú bàbá rẹ, á sì jọ lọ rò méjì náà ni wọ́n lè sanwó ìtanràn fún ọ ni, àbí mọ̀ wí bẹ́ẹ̀ báyìí bú àmì tí bá jẹ̀bi ni. olópròfókì mi pé ó ti pin mí lẹ́mìí, mo ti èyí tí mo lè ṣe fún tó ń jẹ́ ọ̀rọ̀ lára rẹ̀ ní. lọ́ọ̀yà dem proof provocation. bẹ́ẹ̀ ni pé irú ẹ̀ ni. now níta lọ́lọ́run ò ní ẹjọ́ jẹ́, ta lọ́lọ́run ò sì tí ì di ọ̀daràn àfìgbà tí ilé ẹjọ́ bá tó gbé ìdájọ́ kalẹ̀ ní lórí. ṣùgbọ́n lórí ọ̀nà bí wọ́n ṣe gbé ètò ààbò bó lè mo sì rí ilẹ̀ Yorùbá.
ilẹ̀ Yorùbá nìkan kan ṣe rí. ẹ mọ̀ pé lọ́wọ́ yìí ogún ilé bàbá mi lè máa rán lèmi fi ń sọ fáwọn àwọn oníwàásí mùnáfìkì ẹ fọwọ́ mọ́ ẹ má gbẹnu lọ́rọ̀ ilẹ̀ Yorùbá. àwọn náà wọ́n ṣe Yorùbá. wọn ò nílẹ̀ Haúsá lọ ẹsẹ̀ nílẹ̀ Haúsá. ṣùgbọ́n Yorùbá làwa àwa méjèèjì táwa ń sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá gidi pọ́nbélé làwa méjèèjì. ṣe rí ọ̀rọ̀ Tani Olohun èmi kàn ń rò lẹ́mìí ara mi pé bóyá Ọlọ́run kàn ń fi àsìkò ìdáàbòbò mi tó kàn lo àwọn gẹ́gẹ́ bí sábàbí. ṣe rí ní ọ̀rọ̀ ẹjọ́ ní orílẹ̀-èdè yìí ifun àwọn capital offences mi ṣe mọ̀ pé tí ọba tán bá na ẹsẹ̀ sí wọ́n ń béèrè wọn. bẹ́ẹ̀ni. ká tó wá sọ ordinary case of assault. raping ó lágbára nígbà kéèsì bàbá Ìjẹ̀ṣà wọ́n gba béèlì ó fi lé wa jẹ́jọ́ ni. wọ́n gba béèlì ẹ̀. so now ẹ dákun kí wá ni a máa sọ wípé Tani Olohun ṣe òkè lóòótọ́ ó sun Al-Qur'an tí irú wa ẹ̀ fúlàn lójú sí. kódà nínú fídíò kan tí mo ṣe nígbà tí màmá ẹ̀ jáde fídíò kan tí mo sọ̀rọ̀ pé nǹkan jọ mùsùlùmí làwọn èmi náà padà bú wọn pé jíjáde yín ìlétí nígbà tó ọmọ yín fa Al-Qur'ani jáńjọ sí ibo lẹ́yìn wà kí lẹ́yìn wò. àfi olórí burúkú ọmọ mùsùlùmí nínú ẹ̀ máa dùn sí pé kẹ́nìkan mú Al-Qur'ani kó lè jó náà kò sẹ́ tí inú ẹ̀ máa dùn sí. o ò lè jó bíbélì náà ká fojú rẹ wò. o lè jó bíbélì náà kí n fojú rẹ wò mi ò lẹ́sìn kí n fẹ́. òun ẹ̀kọ́ eégún à ń sọ sẹ́rẹ́ mọ́ kíní kan bẹ tí ò yá àwọn èèyàn mo máa sọ fáwọn èèyàn tá a bá ń sọ bá a ṣe lè gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ó yá àwọn èèyàn ẹlòmíì lè ní wọ́n fojú tẹ́ńbẹ́lú Kùránì ni àwọn kankan ń bẹ tá a fálù nínú òfin Al-Kùránì ni gbogbo ilé lọ́fẹ̀ẹ́ wà tó bá jẹ́ lè mùsùlùmí kódà ilé kírísítẹ̀nì míì náà rí ṣùgbọ́n àwọn property kan bẹ tí ò kọ́mọ̀ irú ẹ̀ ní ẹ̀kú eégún àti èrè eégún tó ṣe pé tó bá fi lè jóná àbí tó bá fi lè sọnù alúṣẹ̀ for life nu Ọlọ́run ní jó nílé ó jó lé mi tí Kùránì mi bá jóná ń lọ ọjà ń lọ rà mí. ṣe bí Kùránì ìpìlẹ̀ nìkan jó yẹn ṣe bí ànádà Kùránì lélẹ̀ àbí. káwá worú ẹ̀ nínú ètò ayé àwọn tó ń ṣètò ayé àwọn kankan ń bẹ tó gbé wọn ti gbófin lé fàpèjúwe ẹ wo ẹyẹ odídẹrẹ́ tiwa ẹyẹ odídẹrẹ́ ti ìbílẹ̀ olóní àwọ̀ eérú kìí ṣe irú tí Olúwo gbé sí Ìwó oní green odídẹrẹ́ èyìnbó nù odídẹrẹ́ ti Ìwó gangan tó jẹ́ tìbílẹ̀ wa aláwọ̀ eérú báwọ̀ rẹ̀ ó ṣe rí ni. Fúlàní mọ̀dẹ́rin tẹ̀ ń sọ yẹn. ta ni. ti Ìwó. ṣé bàbá wa Yorùbá ń bàbá wa ó ń ṣẹ̀ṣẹ̀ gan bàbá tiwọn gan bàbá ti sọ bàbá ló ń ṣẹ̀ṣẹ̀ làwa náà bàbá Yorùbá ní bàbá Yorùbá ní bàbá bọ́ ẹ̀mí mọ̀ mọ́gbọ́n bàbá mi bàbá mi kọ́ bàbá mi lolúwo ọ̀sẹ̀ ẹ mọ̀gbọ́n bàbá mi èmi mọ̀gbọ́n sọmọ wa ní mọ̀mọ́ bàbá rẹ̀. UNESCO wọ́n wá gbé òfin lé ẹnikẹ́ni tó bá ṣe kátàkárà odídẹrẹ́ ìbílẹ̀ ẹ̀wọ̀n ọdún 7 ní bẹ lórí rẹ̀ wọ́n ti fòfin dè ní black market àwọn tí wọ́n lè rà á àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ìwádìí àwọn tí wọ́n bá fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ fi sí museum zoo tó gbé yóò sì láṣẹ ìjọba nínú torí wípé wọn ò pọ̀ mọ́ nígbà àwọn òyìnbó dé wọ́n rí pé kàyéfì rè ẹyẹ ń sọ̀rọ̀ ẹ̀rí pé àwọn sáyẹ́ǹsì pọ̀ tọ́lọ́ ń dá fún wa ń bì nínú àwọn ọ̀ràn tó sì ti pẹ́ la wà ẹ̀wò rúùlù wa náà ẹ̀wò rúùlù wa bó làwọn bàbá ṣe dùdú tí ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òòlù nípa ọ̀rọ̀ àwọn nǹkan àṣà ká mọ bó ṣe fálù tó àwọn èrè wa kan bẹ nílùú òyìnbó àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn òyìnbó ní àsọpọ̀ àwọn ọ̀dà padà ṣùgbọ́n mọ fálù rẹ̀. àwọn sì mọ fálù ẹ̀ ń tà wọ́n. sáà mọ fálù rẹ̀ wọ́n sọ ẹnìkan ló ń dáná ń pe rẹ̀ ní mùsùlùmí gidi ọ̀hún dáná sọ ẹ̀kú eégún so làákàyèrè ọ̀wá sí fọ́ pé tẹ́ ẹ̀ bá bo eégún mọ́ gbé lọ museum. ṣé ẹ̀ mọ iye eégún tí bàbá wa Jagbe Mọ́gẹ́fìlì tó sun nínú Ìbàdàn yìí. èmi sì ti sọ fún wọn bẹ́ẹ̀ nìkan bá dẹ̀ wò lásìkò yìí àwọn pẹtíṣẹ̀ èdè UNESCO nínú ẹ tó sì lè sọ̀rọ̀ nígbà bá wọn péjọba ọmọ wò pé kí ni kò lè tó bá wọn nígbà bá dẹ̀ sọ́tọ̀ pé látọ̀ ni wọ́n ti sanction state wípé ẹgbẹ́gbèsè lé lórí ó wrong
ẹ ń lọ sí Egypt ó dà Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o wọ́n wà ní Egypt ní ìsìn àwọn àbá ti sún gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé yẹn kó láti lè máa fi rí trace history. ó yà mí lẹ́nu. ẹ mọ̀ ṣe Islam náà lè ń jà fún ọ̀dà Mọ̀kámọ̀ Ibrahim nígbà wọn ni wọ́n fẹ́ destroy rẹ̀ yìí pé àkọjá mi èèyàn ráyè tawaf bàbá wa Ibrahim Niyas ní Kaolack ló ní rárá wọn gbọdọ̀ gbé kúrò ń bẹ̀. ọ̀dà kí ni Mọ̀kámọ̀ Ibrahim ní í ṣe pẹ̀lú ìrun kíkí òkúta tí ń bẹ nígun Kaaba tá à ń lọ fàwọn pọnlá ọ̀dà èmi tí ti wá lọ ájì ní ìsìn so tí n bá ṣiṣẹ́ rẹ èmi wà lè jẹ́ kọ́ fàwọn pọnlá jù bẹ́ẹ̀ lọ kó o ṣiṣẹ́ bú ọ̀pẹ̀ náà. ó pẹ̀ nínú náà ẹlòmíà tó wá máa sọ̀rọ̀ náà ọ̀hún bí ẹni pé dádì rẹ̀ ló ń dáná wọ́n á sọ̀rọ̀ àlùjánnà bí ẹni pé àwọn ni géètì máa ń tó wà lálùjánnà tí ó sì lẹ́kùn àlùjánnà tàbí lẹ́kùn náà fún ẹ. àwọn ni sẹ́kítírì Ọlọ́run Olúwa. bàbá wa bẹ́ẹ̀ ṣe kidnapping sí ní lọ́dọ̀ tiwa àfi tí ilé ẹjọ́ bá ní pé kìíní torí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ PPR jáde sọ̀rọ̀ pé àwọn ọmọ sí o àwọn ọmọ ibi tẹ́ sí lọ gba arrest warrant àfi tí ilé ẹjọ́ bá wá jáde o àbí mi bá wá ráwọn agbẹjọ́rò tó bá mọ̀ nípò náà sọ fún ayé pé tó ní tí òfin jẹ́ kidnapping ní wípé o tí wọ́n bá gba warrant ní kóòtù èèyàn fúnra rẹ̀ lè lọ kidnap ẹni yẹn o torí pé tẹ́ bá fi lè kó yẹn ní papámọ́ra láìsí pé ìjọba mọ̀ sí ìjọba náà sì ní ọdọ àfàpèjúwe Engineer Olúṣèyí Mákindé ní gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni kọlọmbà wa fún lẹ́mìí gígùn. àmín. Engineer Olúṣèyí Mákindé ò lè sọ pé ọyẹ lọ mú Lájí Àbáàsì wá tí wọ́n bá sọ bẹ́ẹ̀ pé ọyá Lájí Àbáàsì lọ mú wá tí n bá tẹ̀lé wọn ní tẹ̀lé wípé gómìnà fẹ́ rí mi ni. bẹ́ẹ̀ni. Engineer Olúṣèyí Mákindé ó lọ sọ́dọ̀ adájọ́ ọmọ yìí ṣẹ̀ afẹ́ mú orí pé tẹ́ bá fi lọ kó mi papámọ́ra bó ṣe jẹ́ gómìnà náà ni òfin ó ti bí tí n bá wá rí agbẹjọ́ tó mẹjọ́ rò dáadáa bíi Fẹ́mi Fálànà mo ṣubú ajé wípé akọ́lọ́ tiẹ̀ bá mi ṣe kíkan olóòtẹ̀ tí gómìnà dọ́dọ̀ mi kó ní ẹ lọ mọ́ mi wá ìkàwé rẹ́rìn kí ni kò lẹ́rìn gómìnà owó yìí lèmi máa sí odidi gómìnà bíìlì yìí lèmi máa sí owó yìí ni bí mo ṣe bọ̀ mo ti pe Fẹ́mi Fálànà pé gómìnà ni wọ́n wá gbé mi wá o ìyìn ni wọ́n wá gbé ọwọ́ afẹ́ rí ọ ní àmì ọ̀há mọ́ o. ẹ ti ní wọ́n wá gbé mi ẹ sanwó pé ni wọ́n wá gbé mi. bó fi ṣe wà nù odidi gómìnà nù torí pé apín ẹ̀ka ìdájọ́ wa sí mẹ́ta ilé ẹjọ́ nìkan àwọn gómìnà ààrẹ wọn nìkan àwọn ọ̀nàrẹ́bù wa sẹ́nitọ̀ àwọn ọ̀nàrẹ́bù àwọn náà nìkan kò sì sí ẹ̀yin ẹ máa ṣòfin òfin tí wọ́n bá ṣe ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ kófin òóró ẹ̀yin ẹ máa jẹ́ aláṣẹ nídìí òfin ilé ẹjọ́ lè dájọ́ pé ẹ lọ pa lágbájá tí wọ́n bá dájọ́ pé kí wọ́n lọ pa àyàn wọn ò ní pa àfi tí gómìnà bá buwọ́ lù. ẹ wo òfin torí pé gbogbo ìlànà tá a gbé kalẹ̀ wọ́n tó dáa wọ́n mú nínú tiwa wọ́n mú nínú tòyìnbó wọ́n mú nínú òrírí wọ́n fi tó òfin. now iléeṣẹ́ ọlọ́pàá ò sọ̀rọ̀ iléeṣẹ́ ìpínlẹ̀ Kwara torí tá a sì bá ní pé tọ́lọ́pàá bá fẹ́ lọ mú yàn láti stéètì kan àbí látàdúgbò kan sí àdúgbò kan wọ́n lọ Ìyágankú ń bẹ nìbàdàn tó ṣe gbẹ̀sùn tó bá ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn wọ́n gbọ́dọ̀ mọ̀ sí. àti ìgbọ́n kankan ìlú Ìbàdàn tá a bá wà kọmíṣánná pólíìsì wa ó ń bẹ lábẹ́ ẹ̀sùn 11 lóṣogbo àgbọ̀n kankan bẹ̀ bàbá ṣé kìí ṣe wípé torí tá a gbọ́ èmi sì ní ìyẹn ò lè nítumọ̀ ọmọ Ìlọrin ní kọmíṣánná pólíìsì wa ní nìbàdàn tọ́jú pàtàkì yẹn pè mí pé àkíní àwọn ọmọ Ìlọrin jíjẹ́ ọmọ ìlú ò sọ pé ọdẹ wo ìgbà tí wọ́n lọ ṣe kinní tí wọ́n ṣe àwọn ọlọ́sùn àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn àáfàá ó lé ní wákàtí méjì èmi náà gbé program yẹn Gbogbo Aláwo live kọmíṣánná pólíìsì ìpínlẹ̀ Kwara obìnrin ni ìyá àlùbáríkà yá dáadáa nǹkan rẹ̀ Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ wo ètò tó ṣe ń bẹ̀ jọ náà lọ kì í sàṣọmọ Ìlọrin tó dẹ̀ tó ń sọ gbọ́yá gbogbo yẹn tọwọ́ bọ̀ èmi sọ fáwọn èèyàn mo ní kọmíṣánná pólíìsì ń ṣe dáa àwọn àáfàá tó sì lọ sì ṣe dáa torí agbágbé ń bò mí ní nílọrin tẹ̀mí mọ̀ ní tí wọ́n dòó lé lórí ni pé mélòó lẹ́yìn àwọn àmọ́ bá wọn oníṣẹ̀ṣe ṣe ìwé àlàáfíà ní tí wọ́n bá fẹ́ dẹ́wò wọ́n lọ dẹ́wò téèyàn bá sì ní lẹ́yìn èèyàn ò ní mú kíkan
bájá bá lẹ́nu lẹ́yìn yọ pọ̀ bọ̀ torí pé wọ́n mọ̀ pé táwọn bá dá álẹ̀ gbogbo Ìlọrin pátá mùsùlùmí ló dominate ibẹ̀ bí Christian bá bẹ́ẹ̀ wọ́n ń jẹ́ Taoro bóníṣẹ̀ṣe bá bẹ́ẹ̀ wọ́n ń jẹ́ Taoro ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n tún jókòó wọ́n jọ tọwọ́ bọ̀ wí àlàáfíà. ìnìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ ọba lówù ọba Rìsàsàó ọ̀rẹ́ tèmi ni tá a ti mọra ti pẹ́ láti bí ọdún bíi 5-6 sẹ́yìn láti jọ mọra. ọba Rìsà. bẹ́ẹ̀ ni ní sáà èmi náà mọ̀. mo wá sọ fún wọn nígbà tẹ́mi bá wá gbọ́ pé àwọn ni wọ́n ṣe interview fún Ìyá Ọlọ́sùn Àbẹ̀bí Olórìṣà tó ti di alálùkùránì báyìí ipe torí pé nínú òfin ìlànà iṣẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti pààrọ̀ orúkọ tí bá ń jẹ́ lẹ gbọ́dọ̀ fi pè é tí nísìnyí báyìí Lájí Abbas ti bá nítò mí ì jẹ́ Lájí Abbas mọ́ o àyàkókò Ìnàkí mo fẹ́ máa jẹ́ o tí mo dẹ̀ ti ṣe changes of name tí ìwé ìròyìn ti gbé náà lẹ gbọ́dọ̀ máa pè mí ṣùgbọ́n tá a bá pè ní Àbẹ̀bí Olórìṣà níwọ̀n ìgbà tí ò tí ì ṣe changes of name tá a mọ̀ pé tí wọ́n ń pè nù ní tẹ́ ẹ ṣe interview fún ẹ sì wà lára àwọn tó ti tọwọ́ bọ̀ wé àlàáfíà ní tí gbígbé tiẹ̀ fi wáyé nù torí Àbẹ̀bí Olórìṣà òun ò sí ń bẹ̀ nígbà wọn ń tọwọ́ bọ̀ wé ní court lẹ́yìn ọ̀rẹ́ yìí pọ̀pọ̀lọpọ̀ sí ìwádìí la ṣe kìí ṣe pé Àbẹ̀bí Olórìṣà ọmọ ti ń sọ àmọ́ kìí ṣe àlééfà òkúta gidi èmi ní ìsìnbáyìí Mọ́tàlá lèmi sẹ́mi nìkan ni mò ń jẹ́ Mọ́tàlá akùnlé apọ̀ lẹ́yìn odi kò síbi tá a wà ní gbogbo ayé àwọn ọmọ kéwà gan náà tó ń jẹ́ Mọ́tàlá àìmọye àwọn ọmọ kéwà tó gbé Mọ́tàlá ni wọ́n ń jẹ́ bí wọ́n ké lọ́dọ̀ àwọn bàbá wa a sì mọ gbogbo ibi tá a dé tẹ́ èdè wo ni tẹ́ èdè lọrin náà la wà káàkiri bá náà la wà. now ọ̀rọ̀ gbígbé ta lọ lọ́hùn a gbọ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ kankan lé lórí pẹ̀tọ́ wọ́n mú ìwé wá o police station báyìí ni wọ́n lọ o ṣe rí ọ̀pọ̀lọpọ̀ sẹ́ńbẹ́ fún aṣíwájú kí stéètì kọ̀ọ̀kan ó ní ọlọ́pàá tiẹ̀ tí stéètì kọ̀ọ̀kan bá lọ́lọ́pàá ẹ̀ yóò lè yanjú ọ̀kan lè bẹ́wọ̀ stéètì ó stéètì kọ̀ọ̀kan lọ gbé èèyàn. torọ́ wà nínú òfin o ṣùgbọ́n làwọn Fúlàní ń lò fún wa ń gbà yẹn wọ́n máa lo agbára òkè wọ́n máa fi pa agbára àṣàlẹ̀ ẹ wo ìgbà táwọn Fúlàní ń kó AK-47 kiri àlébè tó máa ń jiyàn pé níbo ni Fúlàní ó ṣe á máa kéko sẹ́wọ̀n máa fi AK-47 dẹ́ran ni nígbà wa náà wá ń rójú ìjà ńlá sa bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àná tó lọ ọlọ́mọ bàkẹ́ bàbá gbé àwọn ìgbésẹ̀ akin nǹkan ṣẹlẹ̀ níjù bàbá gbé àwọn ìgbésẹ̀ akin Fúlàní ti wọ Ìbàdàn tán sábà pé wọ́n ti wọ Ìbàràpá gbogbo Òkè Ògùn wọ́n ti wọ gbogbo ẹ̀ wọ́n ti yí wa po bàbá ló ní ká àwọn ẹ̀ṣọ́ wọ́n flush wọn out pẹ̀lú gbàgìdì AK-47 ṣe lọ gbé Olúbàdàn àná ń gbà náà Olúbàdàn wà ní Lady K jókòó nínú stúdíò rẹ̀ tí ń bú ó dùn mí ó pẹ́ kí n tó rí kinní yẹn today mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa wo ìta àní mọ tí ń ṣẹlẹ̀ bí mo ṣe ń ṣe ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ìkàn nílùú kì í sowó nìkan wọ́n lè má fún ọ lówó ṣùgbọ́n à ń bẹ lẹ́yìn rẹ̀ lásán ó tó nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ tẹ́ ń dẹdẹ wa ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ akin ló ti lọ throughout the world lápọ̀lọpọ̀ ìgbésẹ̀ akin tó ṣe pé àwọn ẹ̀ṣọ́ mi ìbẹ̀tẹ́mi kò mọ̀ wọ́n ní tí kò sí tọ́kọ̀ pẹ̀lú kínní sáàfọkànbalẹ̀ ẹ̀ṣọ́ ní. bẹ́ẹ̀ lórí fún mi ń gba Yorùbá Nation yẹn. kò sí 24 hours àwọn ẹ̀ṣọ́ ń bẹ tó ṣe wípé ìlànà tá à ń tẹ̀lé nìyẹn. ẹ̀dẹ̀ wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí níjọ́ mo ṣe ètò kí lójúṣe tèmi lèmi ṣe gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn oníbodè ilẹ̀ Yorùbá wọ́n wá sami ilé wa apariwo bẹ́ẹ̀ a lọ police station gbogbo àwọn tọ́rọ̀ kan á pè Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ojúṣe ààrẹ ìní láti provide ẹ̀ṣọ́ lórí ọ̀rọ̀ pé ó ti ṣẹlẹ̀ lásán àwọn ẹ̀ṣọ́ ààrẹ ìsìnkú wọn báyìí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nù olórí ẹ̀ṣọ́ nù kí la jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò fún jẹ́ àṣọ reality kése agbé contract gbé wọn fẹ́ sún lórí wípé èmi ò lówó tí mo fẹ́ láyé Ọlọ́run sì ní jẹ́ kódà báwọn èèyàn sanwó pé gba OPC 30
èyí tó pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní pé wá wọ́n ti sanwó pé tọ́ọ̀ bá ti lè kó ẹ̀ṣọ́ wá iṣẹ́ rẹ ni nítorí tó yìí lórí inú kí wá ṣe yún nìkan Àmọ̀tẹ́kùn ta ní nípínlẹ̀ Ọ̀yọ́ ìwọ Kakanfò yìí náà Ìbà Gani Adams ìwọ ni ambassador Àmọ̀tẹ́kùn tó fi kan gómìnà nu kí lójúṣe rẹ Àmọ̀tẹ́kùn ta ní ìwọ là ambassador wọn ìwọ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ lolórí OPC ọjà sì fẹ́ jẹ ìkan lára àwọn ọmọ ìlú ó sì fẹ́ jẹ olóyè ìlú ààrẹ aago Ààrẹ Ọ̀nà Kakanfò yín o. bóyá nítorí pé wọn ò sí Nàìjíríà ẹ má bínú nínú fídíò tí mo ṣe àwọn èèyàn máa já mi sìn tí mo ti ṣe sẹ́yìn lórí ọ̀rọ̀ Laji Abbas mo pe ààrẹ kódà mo pe pírẹsidẹ́ǹtì àwọn Àgbẹ̀kọ̀yà mo pe àwọn Àmọ̀tẹ́kùn mo pe gómìnà Ọ̀yọ́ mo sọ fún pé gómìnà mọ̀lẹ́bí rẹ ni ẹni tó fẹ́ gbẹ̀mí rẹ yẹn and primary duty yín náà ni to protect life and property of the citizen of your state so gbogbo wọn yẹn ni mo pariwo ṣe rí Ọlọ́run ni ọba ẹlẹ́ṣọ̀ àwa kàn ń sọ eléyìí tá à ń sọ yìí ni ẹni tó bá rí wípé lóòótọ́ responsibility òun ni kó jáde kó ṣe kì í ṣe lọ títí ọ̀pọ̀lọpọ̀ náà ó fi ipò tọ́pọ̀lọpọ̀ wà lẹ́ni ẹ̀ padà fílẹ̀ lọ́la ẹlòmíì ó dé bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ bá ṣe nígbà tẹ́ ẹ wà ń bẹ̀ òun náà lá sọ̀rọ̀ rẹ̀ lórí kò sí ní tó fi sọ wípé kí ẹnìkan wá dúnkokò mọ́rú Laji Abbas kó dẹ̀ pariwo fáyé kí á dẹ̀ kámọ̀ tí ì gbọ́ pé láti ọ̀dọ̀ àwọn irú àwọn èèyàn tá a dárúkọ yẹn kámọ̀ tí ì gbọ́ wípé àti rí èèyàn mẹ́ta ọ̀yá ẹ lọ́ máa sọ nǹkan kan gbọ́dọ̀ sí nǹkan kan gbọ́dọ̀ sẹ̀mí ẹ̀ kì í sọ Ọlọ́run nìkan ló lè sọ yàn bẹ́ẹ̀ kulẹ̀ fún aláàbò tẹ́lẹ̀ náà bí nǹkan bá ṣẹlẹ̀ wọn ó sùn lọ lásìkò yẹn ṣùgbọ́n ká lè wí nípa tiyín náà pé ẹ ṣe wọn tẹ́ ẹ lè ṣe ẹ̀yin náà gbogbo nǹkan báyìí ẹ jẹ́ ká dìde sí i ní tí wọ́n ń pè ní ọmọ Yorùbá nìyẹn táwa bá lè ṣe bí ẹ̀yin làwa ń represent ṣe bí ọ̀rọ̀ tó fẹ́ kó bá wà yìí ṣe bí ìjà tiyín làwa ń gbé àbí kì í ṣe ọmọ Yorùbá náà. nígbà tí wọ́n ti fi ẹnu gbalẹ̀ wọ́n kọ́ sọ ti lọ́rin nígbà ọ̀yá wọ́n fòdó Ògbómọ̀ṣọ́ á dá wọn padà nígbà ilé kejì mọ̀ bàbá ọ̀jáde ní ọ̀sẹ̀ tó lọ wọ́n tó ní àwọn bàrùbá lónílẹ̀ lọ́dún Òṣogbo àtúnjáde àtúnjárọ wọn kíní máàpù sì tún ní máàpù ní èmi ò kù mọ báyìí ẹ bá ṣe ń gbé wálé mi ò mọ báyìí fà máàpù tó lélẹ̀ máàpù ní ọyẹ wá wò gbogbo ìlú àti ilẹ̀ tó yí Ìlọrin po gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yìí lẹ̀ ń wò yẹn. ẹ sọ demarcation tó wà mẹ́ demarcation dà yín náà fi hàn wá mẹ́. èmi ò wá mọ ibi tílẹ̀ bàrùbá ti wá o ibi tílẹ̀ Fúlàní ti débẹ̀ o gbogbo ilé là ń pariwo iṣẹ́ wa là ń ṣe kì í dẹ̀ ṣe fún àwọn kan. iṣẹ́ Yorùbá la tún ń ṣe. bẹ́ẹ̀ ni iná mọ̀ sọ pé iṣẹ́ wa náà ní Yorùbá là ń ṣe. torí mi gan fúnra mi property ilẹ̀ Yorùbá ní ogún ilẹ̀ Yorùbá. èmi náà mọ property ilẹ̀ Yorùbá ní mí. ṣé nítorí àwọn tó ti mọ̀ mí ọdún 13 ní ta ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá nígbà lómi ò tiẹ̀ tí ìmọ̀ tí wọ́n ń pè ní Facebook 16 years ago ni tí mo ti ń lo Facebook ṣùgbọ́n ọdún 13 lẹ́yìn ọdún 3 tí mo bẹ̀rẹ̀ sí ní lo Facebook ni mo wá create ìtàn Yorùbá lójú òpó tẹ̀ tí wò mí ẹ lọ wórí timeline mi ẹ̀rọ tó tí mo ti bẹ̀rẹ̀ ṣé nítorí káyé ò lè rí wa fún odidi ọdún 6 àkọ́kọ́ kò sẹ́ni tó rí fọ́tò mi rí mi ì lo fọ́tò mi ì ṣe fídíò kò tẹ̀ tí ì sí fídíò gbà yẹn nígbà tó di pé WhatsApp a bẹ̀ sí ní ṣe ọ́díò à ń sẹ́ndẹ̀ sáwọn èèyàn ṣùgbọ́n nígbà mo wọ Inspiration FM àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ live streaming ní gbogbo Nàìjíríà rédíò station nìyẹn pé a máa wò yẹn báyìí iléeṣẹ́ rédíò a tó a máa wò lórí YouTube lórí Facebook tí ẹ ti wá táwọn èèyàn ti ń rí mi wò lèmi náà fi wá ń rìlíìsì gbogbo ibi tí n bá ti lọ ṣiṣẹ́ ìwádìí ni mo fi rìlíìsì Tigi Ńlá mo ti ṣe Tigi Ńlá Mary tí mo kọ́ lọ tí mi ò hàn bẹ́ẹ̀ ní tó wá sí tẹ́lẹ̀ kejì kì í ṣe pé bóyá owó là ń wá ń bẹ̀ alẹ́ mo bẹ̀rẹ̀ ìtàn Yorùbá ní ọdún 2010 ọdún 2016/2017 ẹni mo tó mọ̀ pé èèyàn máa ń gba owó lórí iṣẹ́ yìí nígbà tí Mọ́gàjí Akéré Alhaji Moshood Gbéragadé Akéré fẹ́ rán mi iṣẹ́ kí n lọ bá wọn ṣèwádìí nípa àtàwọn ní Fìdítì wọ Ìgbẹ́tì
wọ́n bá lè lò ní mo fẹ́ gbà mí náà èmi gbowó tí màá lọ ẹ̀bùn ìmọ̀ ń yá èmi lára ìmọ̀ ẹ̀ náà pé iṣẹ́ mi ni mò ń ṣe. mọ́gà ẹ̀gbẹ́ Èkó sì ni bàbá bẹ́ẹ̀sì sí ẹ̀sìn àwọn ọmọ Èkó pàwọn Èkó èmowó náà bóun ló ṣe ní gbowó fún mi lákàntì rẹ pàápàá owó tí màá kọ́kọ́ gbàjọ́ náà wọ́n ṣe 25,000 naira sí mi nígbà mo wá lọ pé mo tó dé wọ́n tó wá fún mi ní another 30,000 pé ó tiẹ̀ lọ ó dé láti ìgbà náà bàbá ìwòlé mẹ́sàtìlẹ́yìn fún mi ní Mọ́gàjí Akéré ká tó wá sọ àwọn èèyàn bẹ́ẹ̀ kí mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé kì í ṣe owó èmi ò mọ̀ pé tá à ń ṣe pé bóyá ní kó tó di pé à ń pariwo àwọn èèyàn lórí social media pé ẹ bá wa dá sí studio àmì èyí tí wọ́n ṣètò bàbá ẹ fàkáǹtì ní ìta mi ò ní fẹ́ kó dàbí. bíi pé mo wá tọrọ owó bára. bẹ́ẹ̀ni oní because bíbí ire ò ṣe fowó rà ṣùgbọ́n níbòjì ọdún 2018 tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ rédíò tí mò ń bá ṣiṣẹ́ tí mo ní mi ò ṣètò mọ́ ọmọ ọba Olúbàdàn gan Adéwálé Adétúnjí wọn wà ní United Kingdom àwọn wọn fún mi mọ̀ràn pé kó wá jọ sínú group lórí WhatsApp ó lè dá kínní ìṣe lájì àwọn tí ń sọ fún ọ ó lè dá ṣe kì í ṣe tẹ́yìn nìkan lè dá ṣe tẹ́ bá pín gbogbo wa mo bá pe Ọ̀túnba Mọ́sọ̀bá Lájí Abímbọ́lá Davis ẹ mọ bàbá dáadáa bàbá ní kódà fèmí náà nù rẹ̀ olú ayé mi nìyẹn bí a ṣe kírú Ọ̀túnba Abímbọ́lá David ó tó sọ pé àwọn ọmọ fún wèmí ní support dọ́là ọ̀sẹ̀ ni. àwọn tèmi ń jẹ tí ò tí ì jẹ kúnnù. bá a ṣe kó jọ nù ìwà làwa fi ń ṣe àyíntẹ́ ẹ mọ́wó wa ẹ̀mọ̀gbà tá a máa ń lo ẹ̀kún lè ṣe program ìrànlọ́wọ́ yẹn lọ sọ́tún lọ sósì ìwà lọ́wọ́ àfàǹgbà mi tó gbé tá a bá fẹ́ ṣètò àìpìlẹ̀ tó wá pariwo lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń rí gẹ́gẹ́ bíi wípé àbá ń jọra wa lójú ẹni ìpìlẹ̀ bá a ṣe ń bọ̀ nu lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá oríṣiríṣi láti lójú ti rí ń bẹ̀ tá a bá ní ká máa sọ nígbà táwọn ìbá tiẹ̀ ń sọ̀rọ̀ kí wàá ní kíró àwọn bàbá wa yìí ò sọ ṣùgbọ́n bàbá wa ẹjẹ́ àjọ wò Ògo Ìlọrin wọ́n gbógo Ìlọrin kalẹ̀ àwọn ò bínú orúkọ tó wù yín ẹjọ́ yín orúkọ ó wù wọ́n pè yín ẹ̀yin lẹ́mọ̀ bẹ̀lú ìlúfẹ́ fàjò ẹ̀mọ́ dalẹ́kùn orúkọ tó bá wù yín lè pera yín ṣùgbọ́n ẹ má fi Ògo Ìlọrin ẹ má fi gbógun tilẹ̀ Yorùbá torí tẹ́ fi gbógo Ìlọrin kalẹ̀ ní wípé àwọn kan nílẹ̀ Yorùbá wọ́n ń takò Ìlọrin wọ́n ń bú Ìlọrin tó gbẹ̀yìn Ìlọrin náà lẹ́sìn ń ta ọfà burúkú sára yín lẹ́sìn ń tọfà sílẹ̀ Yorùbá gbogbo tí Jackman sọ gbogbo tẹ́ ẹ sọ pápátá nígbà tẹ́ ń bára yín jà ó máa ń bẹ lórí ìtàkùn ayélujára ẹnìkan ò tí ì sọ ìdá kan inú tí Jackman sọ sáàfà Ìlọrin kan rí ní gbogbo ilẹ̀ Yorùbá nítorí bá dùn mí ní gbogbo àwọn tó máa ń pera wọn lógo Ìlọrin àwọn náà mọ̀ra wọn nígbà Jackman ṣe sí fídíò kan ó ní Fúlàní ni mí ó ní wọ́n ti lé iṣẹ́ rédíò kan torí mi ó ní mò ń jajá ó ní mò ń jolóńgbò bàbá mi ẹ mọ̀ pé oògùn ní ìní mọ́mẹ́jọ́ rò èmi bá má lókùrá lè mi mo bá bẹ̀rẹ̀ sí ní kí ìpè oríṣiríṣi ìbọ̀lẹ̀ tọ́lá àwọn èèyàn ti ní mọ̀ sí pé mọ̀ pé àwọn tí mo ti sẹ́wọ̀n káwọn náà ti wà jáde wọ́n wá sí kan mo wá ní èpè tí mo wá sẹ́ èyí náà wá sẹ́rù rẹ̀ tẹ́ ẹ̀ bá lo orí èèyàn rí erí la máa ń pè ní Ìlọrin orí làwa máa ń pè ń bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lo orí èèyàn rí ẹ̀ wá ṣépè tẹ́ ẹ̀ bá lo ara èèyàn rí ẹ̀ wá ṣépè tẹ́ ẹ̀ bá lo ẹlẹ́dẹ̀ àbí tọ́lọ́ ń pè ní àràmù nínú àlùkùránì àti àdíìsì ẹ̀ wá ṣépè lẹ́yìn èyàn tẹ́ ẹ̀ bá sínú ẹgbẹ́ awo ẹ̀ mọ̀ sẹ́lẹ̀yọ kọ̀ọ̀kan ni o tẹ́ ẹ̀ sínú ẹgbẹ́ awo ẹ̀ sínú ẹgbẹ́ ìmùlẹ̀ ẹ̀ sì sẹ́ ifá ẹ̀ wá ṣépè gbogbo tọ́lọ́ ń ṣe fún yín àtọmọ àtaya kó parẹ́ lójú yín kẹ́yìn gan mọ́ làbọ̀ kẹ́ ẹ mọ́ láyé kẹ́ ẹ mọ́ lọ́rùn ẹ̀yin ilẹ̀ wa múra kankan àní bẹ́ẹ̀ bá gbéra ayé pamọ́ pé káyọ́ ọmọ nìyí ẹ̀ lè gbéra ayé pamọ́ fọ́lọ́run ẹ wá dé fún ìsàpù kan ní ọ̀sẹ̀ kejì sẹ́yìn Sheikh Labib Lagbaji nígbà wọn lọ sí court wọn ṣe tàbí fún ó lóun ọ̀kọ́kọ́ fẹ́ pe ta lọ lọ́run lẹ́jọ́ tẹ́lẹ̀ àmọ́ wọn wàá pè lẹ́jọ́ lórí kíni ọlọ́pàá rọ́mọ́ kíni lọ́tọ́pàá mọ́ ó lé àkọ́kọ́ lọ sọ pé òun wo wèrè ó ní wà láì òun èwo wèrè ẹ máa gbọ́rọ̀ yìí o ọlọ́wà lòun múnú àwọn wèrè tóun wá tọ́jú òun wá mú lọ lé àkọ́kù kan lé àlàpà òun wá lọ ń bá a sùn bẹ́ẹ̀ Làbíbù sì ṣépè ìjọ náà pé wà láì ń ṣépè àwọn ìtọ́jú bàbá ẹ má ṣépè
ẹgbẹ́ àwọn èèyàn ní ẹgbẹ́ wọn mọ̀ pé èpè ṣíṣe ò dáa ṣùgbọ́n bá ti di pé ká búra pọ̀nà tá a fi lè wẹrẹ ẹni mọ́nù ó ṣépè nítorí kí ló jẹ́ kó Làbíbù ó ṣépè ní wípé ọmọ pé èyí tí wọ́n sọ o kò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ irú ẹ̀ náà làwọn sọ pé tẹ́yìn náà bá wá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ṣépè sí ẹ̀ wá ṣépè ìyẹ̀sùn tẹ́ ẹ fi ń kà wọ́n gẹ̀ eléèbé ni wọ́n ẹ fi wá lé ẹja máa ṣẹbọ wa ẹdùn ẹbọ wa pè wá nígbà tó fẹ́ lé ní Èkó àwa ó so ilé wa orò la fi ṣẹ́gun àwọn Yíbò lẹ́kọ̀ọ́ àárín ìgbà yẹn o gbogbo àtàwọn ń pariwo ẹnu tá à ń ṣe gbogbo ẹ̀ káàkiri ààrẹ yẹn o. ẹ wá ṣépè tá ẹ bá ti wá lè rẹ́sípèsẹ́ bí kanu yín bá jáde tó bá bó níṣẹ̀ṣe kan nílẹ̀ Yorùbá á fèsì o. àwọn fèsì o. ẹ ti lẹ́yìn ṣe Yorùbá ẹ ti ní Ìlọrin ni yín ilẹ̀ Haúsá ni yín ebi tẹ́ bàbá mo sọ̀rọ̀ kan sẹ́ríbì kan bẹ ní Kébí wọ́n máa ń ṣe arúgbógún ń bẹ̀ ọdún Iyemọja tí wọ́n máa ń ṣe ọdún ẹja sẹ́yìn bá fi lè sọdún arúgbógún. kò síbi tí a ti ń wá ní the whole world. wọn ò gbọ́dọ̀ pa ẹja lódò mọ́ ó tó dọdún mi èèwọ̀ ni ẹnìkan kò tún gbọ́dọ̀ pẹja lódò mọ́ tó dọdún mi ẹja tó yẹ pé ká máa jẹja ẹja ń wù mí jẹ èèwọ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹgbẹ́ máa sẹ̀rẹ̀ kan ní kọ́tọ́rà kìíní ni mo níbẹ̀ ni ẹ̀yọ́ tiwa náà kọ́tọ́rà ni. kọ́tọ́rà ni eégún wa kọ́tọ́rà ni eégún aláré ń bẹ ẹ̀yọ́ wa kọ́tọ́rà ni. tóyè jẹ àjàngìlà ọlọ́run ní sọ ọmọ àjàngìlà mo tún ráyọ̀ ọlọ́run ní sọ bàtà sì máa dókò ọlọ́run àti míìsì kan lẹ̀ Yorùbá mo wá ọ̀dà ẹ wá wa rúgúngú nínú ìlànà ọdún tó pilẹ̀ rẹ̀ ọdún tá à ń ṣe nígbà bá parí iṣẹ́ àgbẹ̀ táwa bẹ̀rẹ̀ nínú oṣù kejì tó dùn ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ́ bọ̀ tó a fẹ́ bẹ̀rẹ̀ sí àgbẹ̀ míì a fi ń bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ a fi ń bá Olúwẹ̀rí Mọ̀gbóòjò sọ̀rọ̀ pẹ̀tọ̀ jẹ́ kí nǹkan èròkò wọ́ dá o ẹ lọ gúgú ẹ lọ wò tá a rúgbú ẹ lọ wò ó. eyín báwọn bàbá mi Gombe wọ́n ṣẹ̀bọ̀ ń bẹ̀ ìlú tẹ́tí bí Adámáwá lọ́dọ̀ àwọn Àbáṣà Ọlọ́run ọba mi o ẹlẹ́bọ tààràtààrà ni wọ́n ládámáwá ibẹ̀ ni ẹ ti lọ ṣe wáàsí ẹ̀fà wálẹ̀. àwọn èèyàn kan wà tí wọ́n ń pè ní oníbòrí ní north ẹ̀gùn bí àwọn ẹlẹ́gùn àwọn ẹ̀yọ tó máa ń gorí àwọn bòrí náà máa ń kó ní borí wọn kàn bẹ́ẹ̀ ní ó wà gbogbo nọ́ọ̀tì 14 years mo lò nọ́ọ̀tì sàṣàní tí ò yé ni. ọdún mẹ́rìnlá lẹ lò. ọdún mẹ́rìnlá mo lò sàṣàní tí ò yé ni. níbẹ̀ bá wá jókòó gbogbo pé sẹ́dẹ́tẹ̀ bá kú Ìlọrin gbogbo pàpẹ́pọ́ jáde rẹ̀ iná ẹ̀nìkan wá sẹ́kù. bẹ́ẹ̀ni. so irú èyí náà náà wàá máa tẹnu àbùkù bálẹ̀ Yorùbá ẹ fi wálẹ̀ àwa gbàgbọ́ Ọlọ́run ti sàwa Ọlọ́run ti kó wa tira wa. ẹlẹ́bọ ni wá. àgbà ẹ fi wálẹ̀ pẹ̀lú wa. ẹgbà pẹ̀lú ẹbọ kí lẹ̀ ń wá lọ́dún ẹlẹ́bọ. àbí. ẹbẹ́ yìí lẹ kàlùkù ní òtún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lẹ́bọ sí. ẹ̀yin tẹ̀ ìṣẹ̀lẹ́bọ ibi tẹ̀ belong sí ẹ padà bẹ̀. ẹ wo. ṣé ẹni tó ti ń bà mí lẹ́rù nínú ọ̀rọ̀ wọn ni pé ẹlòmíà máa sọ̀rọ̀ bí ẹni tí ò lórí rárá bí ẹni pé kò tiẹ̀ lórí tó lérò débi pé yóò ti wàá ronú nígbà tẹ ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe ẹbọ ẹ̀kọ́ rí ṣoṣogbo ṣé àwọn àfáàlú yín ti bẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ kírun ẹ̀kọ́ rí sí Ìlọrin. ìwọ tó bá fẹ́ kírun ẹ̀kọ́ rí sí Ìlọrin. so ṣé àwọn èèyàn tí yín ti ń bẹ́ẹ̀ yẹn ibi tẹ́yìn etí ronú tẹ́ bá ti ń ja ìjà kan bí ẹni bẹ́ẹ̀ ní ìjà míì mọ́ láyé ni ṣé àwọn èèyàn tí yín ti ń bẹ́ẹ̀ yẹn tàbí àwọn mùsùlùmí tí wọ́n bẹ́ẹ̀ yẹn ṣé kí wọ́n fi wọ́n sọ̀kò padà sílùú yẹn gbogbo tí ó dá wàhálà lélẹ̀ Yorùbá pátá anyway kò lè jọ mí lójú torí ẹ ti ní ẹ kì í sara wa tẹ́ ìbá wá sara wa àwa náà ò ní gbà kẹ́ ẹ tú wa ká. wọn ò sì lè sọ̀rọ̀ kan lè bá sọ gbọ́dọ̀ kan Yorùbá lè bá sọ gbọ́dọ̀ kan yóò ẹ̀ sí sára wọn wá sọ gbọ́dọ̀ kan rí ilẹ̀ Haúsá náà wọn ò lè rí bẹ́ẹ̀ dé ẹ jẹ́ n ṣàṣírí fún yín ní ọdún 1902 lọ Lugard wọ́n fẹ́ gba north wọ́n ti àwọn Sultan Sokoto wọ́n ti gbọ́ pé wọ́n gba north àtọ́ irú ìlú ń bẹ ní ọmọ Sumedan Fodio ìní ń bẹ ní Sultan ọwọ́ akọwà sí kàsí lọrin gbà wá àwọn èèyàn rẹ̀ ńlẹ̀ Yorùbá wọn lágbára ẹ gbàgbé ọ̀tẹ̀ bá wa dáàbò bò kó àwọn èèyàn rẹ̀ jọ kọ̀wé sí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá
gbà wá tẹ́ bá kógun jọ káwọn ogun táwọn ń retí láti Sudan gbogbo ẹ̀ kí wọ́n tó dé àti Mali. Emir Ìlọrin rí lẹ́tà ló bá fi lẹ́tà pamọ́ nígbà ó rò pé kí lòun lè ṣe ló bá lọ fi àwọn British ó fi lọ àwọn British ó wá fi Sokoto play géèmù kí ló fà á sẹ́rí à ń pe Emir kan ní Sulaimanu ní ọdún 1897 Sulaimanu bàbá tiẹ̀ ní Aliyu Sulaimanu ní Emir kẹfà Aliyu bàbá rẹ̀ ní Emir kẹrin Aliyu bàbá rẹ̀ bàbá tó tún wá bí òun ní Sita òun ní Emir kejì òun ní àbúrò Abdulsalami tí ń ṣe Emir àkọ́kọ́ torí nígbà tí Jagman sọ̀rọ̀ pẹ́ẹ́nì kò sí Ìlọrin pọ́ mọ́ Ìlọrin jù ọ́ lọ torí pé oníbodè ilẹ̀ Yorùbá Ọlọ́run fìtàn rán mi ni nígbà a ti parí ogun Èkìtì parapọ̀ ní ọdún 1893 gbogbo ìlú ti ń ṣèwé àdéhùn wọ 1897 àwọn British wá rí i pé ìlú kan ń bẹ tí ó fẹ́ kílẹ̀ Yorùbá ó tòrò tó sàfẹ́ kílẹ̀ Yorùbá máa dàrú ìwé ẹ̀ ń bẹ ẹ̀rí ń bẹ ní oge sẹ́ẹ̀tì ń bẹ lórí ẹ̀nu ìlú wo ni Ìlọrin àti North kí ló dé tí Ìlọrin ò fi fẹ́ kílẹ̀ Yorùbá ó tòrò wọ́n ṣèwádìí wọ́n wá lọ wọ́n pe àwọn èèyàn bóun tí wọ́n ṣe jẹ́ àwọn tí wọ́n ń wérí tí wọ́n ń wérun bá a ṣe rínú o àlejò wa ni wọ́n o aṣọre dára ni o ó ń jálà bí bàbá wa ré o ní wọ́n á ṣe báyìí ọ̀dà àárẹ̀ yín lọ́wọ́ ní wàá lọ bá àwọn balógun wọn irú ẹ̀ sì ti ṣẹlẹ̀ rí àwọn ti ní rẹ́kọ̀dù nígbà ayé Captain Clapperton lọ́kọ́kọ́ fẹ́ ṣe nígbà ayé Aláàfin Olúewu àti ṣáájú rẹ̀ tó bá wọn pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé ẹ wà níṣọ̀kan ẹ ń lajúlẹ̀ Fúlàní gbalẹ̀ yìí àwọn èèyàn mọ wàhálà táwọn òyìnbó British ti ṣe púpọ̀ because a ní connection pẹ̀lú wọn rẹpẹtẹ ẹ lajúlẹ̀ Fúlàní gbalẹ̀ yìí ṣùgbọ́n àwọn Àtìbà àtàwọn ọlọ́tẹ̀ wọ́n bàjẹ́ ilẹ̀ àwọn British wá rántí ẹ̀pá wọn sì lákọọ́lẹ̀ ìyẹn làwọn wá rí pé ẹ̀yin ìyẹn ìpìlẹ̀ ti kọ̀wé ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ ńgbà kan náà tá a ti ràn yín lọ́wọ́ sórí yín ti pé ní ìsìn orí wa ti pé Balógun Alánàmú ọmọ boní Yorùbá ni mí o ọwọ́ mi rè Ajíkòbí Yorùbá ni mí o Ìdí Àpẹ Yorùbá ni wá o à á ràn yín lọ́wọ́ làwọn Emir bá gbọ́ lẹ́bàá jáde lẹ́bàá kó bọ̀ àwọn kọfà àwọn tẹ́ láwọn máa ta tí Làbíbù nípa àwọn bàbá àwọn ọ̀kan làwọn ò ti máa ta ọfà làwọn èèyàn ìjọ náà làbárí Balógun Ajíkòbí àṣewọ́n lẹ́wọ́ ẹ̀wọ́ ogun làbáláwọn èèyàn tẹ́ ń gbé àwọn òòṣà jáde ẹ lọ wo tí British sọ ní ọdún 1897 tí Làbíbù tí Jagman parọ́ pé kíní ọ̀bá ẹbọ ní Ìlọrin àfáàlímì wọ́n sì máa parọ́ tuntun British sọ pé àwọn kèfèrí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n pọ̀ ju mùsùlùmí lọ nílọrin ṣùgbọ́n ìmọ̀ ṣé Yorùbá ọ̀pọ̀ ju Fúlàní lọ nílọrin mélòó gbogbo population Fúlàní Ìlọrin kò wọ 5%. ṣùgbọ́n ìmọ̀ jẹ́ olórí à ń wá orí fórí ni bó ṣe dogun nu wọ́n bá jagun wọ́n wá fi lé Emir wọ́n wá fi lé lọ sí Ògbómọ̀ṣọ́ náà fi tulẹ̀ fún wọn ní Gàmbàrí wọ́n lé tí wọ́n sun ilé Emir àti wọ́n wó kanlẹ̀ ní ọdún 1897 ìfẹ́ rìlíìsì àkọọ́lẹ̀ síta àmọ́ gbà wọ́n wá lọ lọ́sẹ̀ mọ́dún ẹ̀ tọ́bẹ̀ pé mi lè kọ̀rọ̀ sílẹ̀ wọ́n dààmú wọn lọ sí ààfin Emir àdánwò gbogbo bẹ́ẹ̀ ṣe lọ wọ́n sì pè mí pé mo mọ̀ ti dá nǹkan lẹ̀ ọ̀dà ẹja fún wọn ní ìwé kí wọ́n mọ̀ pé bàbá sẹ́ẹ̀tì gbà báyìí mo sọ pé ẹ sọ pé kùn wọ́n ní kùn. ọ̀fìrẹ́ wọn mú ọ̀fìrẹ́ wọn lójú. ọ̀fìrẹ́ wọn lójú ọ̀yà ìwéré mo wá tó fáwọn èèyàn tèmi àwọn ò mọ̀ yí pé àkọọ́lẹ̀ ń bẹ nígbà mo gba global award tí mo gba international award pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tẹ́ tó wà ní Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ́n mú wa wọlé mo wà lára àwọn tó wọlé ìtàn ìsìn pé mo ń gbọ́ ìtàn níta èmi ti wọlé ẹ̀yìn wà ń ta inú ilé lèmi wà sẹ́mi pé wọ́n ti wá lé Emir ní ọdún 1897 tí wọ́n dárin ọlá Álímì tán nílọrin iyì Álímì tán nílọrin nígbà wọn wá lé wọ́n wá di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ àwọn òyìnbó wá tó gèsẹ́ẹ̀tì ṣe èyí ká máa wá jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ ọ̀hún wá sílùú onílùú wá ń pàṣẹ lé wọn lórí ọyẹ wá pín agbára ẹni tí ó jẹ́ gbàkejì rẹ
ọmọ ààrẹ Àfọ̀njá ẹmú ń bẹ, ẹmú bàbá àṣàlẹ̀ ẹmú ń bẹ, balógun Ajíkòbí ẹmú, Alánàmú ẹmú, lọ́dọ̀ tí yín kan wá máwọn tí ó pọ̀ wọlé wọn balógun Gàmbàrí àti balógun Fúlàní ló fi ń jẹ́ àwọn yẹn lálágbára. Wọ́n ti wá dín agbára emir kù, gbogbo gànàgànà tí máa ń ṣe tí máa ń bẹ́ nígbà tá ẹ̀ mọ̀ tán. Nígbà tí lẹ́tà wá dé láti Sókótó in tó ń lè ṣe fún British tí wọ́n fi dá ìjẹkújẹ òun padà ìní wípé kó wọ́n tú àṣírí ìsìláàmù. Ìsìláàmù tẹ́lẹ̀ ń jà fún èyí tẹ́ ń tanra yín àní ẹtẹ ẹ bá tó bẹ̀ mo sọ fún yín ẹ jáde wá kò mí lójú kájọ gbà ẹ gbọ́n dá ẹ gbọ́ rí ẹlòmíì ó délé yọ lọ bú ẹkún ni. ìtàwọn ó ṣe ni pé àti káwọn ó tú àṣírí wípé wọ́n fẹ́ẹ́ fi ogun ja ìsìláàmù tẹ́lẹ̀ ń jà fún bí emir àṣẹ Aliyu Sulaiman ọmọ Aliyu bó ṣe lọ rìlíìsì ìwé fún British nu ìní British fi wá gbé ogun lọ Gombe ìní lọ lùgáàdì pa àtọ́ irùsí tó gé orí rẹ̀. Ìbínú yẹn ni ò jẹ́ kí gbogbo àwọn ọmọ mùsùlùmí àwọn tó wá sógun kí wọ́n padà sí Sókótó wọ́n bẹ́ Sudan dò ní fẹ́ lọ́ba wọn. Ìlọrin tó wọn ò rílẹ̀ Haúsá ìdé sí o tí mo fẹ́ fàyọ nu. Àwọn mọ̀ta ẹ rí i pé nígbà wo nìyẹn táwọn kan láálí wọn pẹ̀ ń pera yín ní Fúlàní sẹ́ ń gbọ́ Fúlàní ọ̀ wọ́n mọ̀ wọ́n. Àwọn tọ̀kẹ́sì mọ̀tàn ẹ̀yin lẹ̀ ń tẹná wẹ́bí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá wá ń sọ̀rọ̀ nù wọn tẹnu wọn bá mú lebelebe àwọn àṣẹ́kùbọ̀ ẹrú nígbà wọn dájẹ̀ mọ́ ẹ lẹ̀ àwọn ẹrú tó sálábẹ́ olówó wọn tí wà lọ́rin ẹ̀ lérò ọmọ ilé ọlá kan nílọrin kọjá ní kọ́ máa sọ náà dandan. Gbogbo àlá ẹ̀ lérò ọmọ ilé ọlá kan nílọrin kọjá ní kọ́ máa sọ náà dandan. Ẹ̀ lérò ọmọ ilé ọlá kan ẹ lọ gbogbo àwọn tí bá ń sọ náà dandan bí ọba jàlejò tí ń pèrè ẹ̀ nílọrin yóò jẹ ẹrú àwọn àṣẹ́kùbọ̀ ẹrú nílọrin. Ẹ̀ lérò ọmọ ilé ọlá kan kọ́ wá máa nígbà bàbá wa Kàmálì dín mọ̀ pé Yorùbá làwọn wọ́n sọ rere ń pa Yorùbá nígbà bàbá Ṣékà mọ̀ pé Yorùbá làwọn wọ́n sọ rere ń pa ilẹ̀ Yorùbá. kó lọ́wọ́ bá wa fi ọ̀run kẹ́ wọn. Àmín. kó lọ́wọ́ bá wa fọ̀run kẹ́ wọn. Àmín. Àwọn yẹn sọ dáadáa ń pa ilẹ̀ Yorùbá ìtawà fi ń sọnù ṣùgbọ́n ẹ̀kejì láàrin àwa tá a jẹ́ Yorùbá síra wa bàbá ẹjẹ́ àgbàgbé àná lágbájá sẹ̀mí ògo ilẹ̀ Yorùbá ni ẹjẹ́ máa wá ògo ilẹ̀ Yorùbá ògo ilẹ̀ Yorùbá ni ta ló mọ́ nínú wa ta ló pé nínú wa tẹ́ ẹ bá dé lọrin bí wọ́n ṣe ń ṣe bí tòótọ́ ìtẹ́ ń bò mọ́ra lọ́pọ̀ jù. ṣé mo mọ rí ọ lórí íńtánẹ́ẹ̀tì ni àmọ́ ní gbogbo tó ń sọ síra wọn náà. ọdẹ ẹ wo àáfàá tó ṣe kinní program láti Ìṣẹ́yìn gbogbo àwọn tẹ́ ẹ gbá bẹ́ẹ̀ ṣe pé tó ń dúnkòkò kú mọ́ ilé wọ́n rò pé bóyá rọ àwọn ọmọ alẹ́ mi ẹ̀rí pé mo máa sọ fún wọn yín tó dá mi lójú ni wípé wọn ò tí ì bí ọmọ Ìlọrin kan dá ẹ máa kóra yín bọ̀ kẹ́ ẹ kó ọlọ́pàá dání láti Ìlọrin bẹ́ẹ̀ bọ̀ wá gbé mi Ìbàdàn ẹ dá ogun lẹ̀ mo fi Ọlọ́run bá búra torí yóò diwọ́ president ni ó yà parí rẹ̀ ìtí sì máa sọ fún yín ni pé àníṣe ogun jọ́sí náà lẹ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹnu tá a fi ń jà yìí ẹja dọ̀ra máa fi jà á ẹfẹnu ìgbà gbógun dé Ògbómọ̀ṣọ́ oníbodè pẹ̀lú àwọn ọmọ ogun mo dé mo lé wọn dànù mo lé wọn lùgbẹ́ gbà mo yìnbọn ẹnu fún wọn padà nígbà tó mo mọ̀ pé pàápín ìmọ̀ wọn nílọrin ni Alhaji Elekeji mọ̀ tó bá di bí ọ̀rọ̀ ọ̀tá ṣùgbọ́n Alhaji Elekeji mọ̀ tẹ́ wá gbé jáde bàbá wa ṣe kinní kan bàbá bá múwèé Rev. Samuel Johnson wọ́n bá fi hàn wá pé ìwé gbogbo tí mò ń sọ ní bẹ́ẹ̀ ní ẹ̀kí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wẹ́ẹ̀dọ̀ nígbà wà kékeré bóyá ó lè sì fẹsẹ̀ tàn mí wẹ́ẹ̀dọ̀ ẹ̀kí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a bá ń gbá bọ́ọ̀lù ẹ̀kí mo wá lọ gbé ìwé Rev. Samuel Johnson mo wá ní bàbá page one ìwé Rev. Samuel Johnson tẹ̀ dákọ̀ yìí nínú page 199 sí page 200 bàbá sẹ́ẹ̀lẹ̀ rí ni ìwé náà níwájú mi sẹ́ẹ̀lẹ̀ rí ń bẹ̀ yí pé ní page 199 ojú ewé kọkàndínnígba Rev. Samuel Johnson kọ́ ń bẹ̀ pé ládẹni lọ́tẹ̀ Ìlọrin ó sì sọ bó ṣe jẹ́ pé ayálégbé àṣírí ààbò gbábílà ńlọ àṣírí ààbò gbábílà ilẹ̀ṣẹ̀dé Ìlọrin
àbí èèwù parọ́ sẹ́rí bàbá kí n tó mọ̀ pé àṣírí òótọ́ ọ̀rọ̀ máa ń dìjà. àṣírí ààbò amíyá àlàlà lájà bá sẹ́rí yèyé máa ń dùn yàn. ìbáwọn wọn ń bú ìbẹ́ làwọn bàbá wọ ògùn ta. ìyẹn lè forí sọ̀rọ̀ nítorí yèyé rẹ̀ má jà fi yèyé. inú Reverend Samuel Johnson wa sọ ń bẹ̀ gbogbo wọn gbà wọn bàbá máa mú tẹ̀sọ lórí Àfọ̀njá bí Reverend Samuel Johnson ṣe sọ iná ni bàbá wa Sheikh Adam náà ti kọ́nu tí àwọn pé ládìrín lọ́tẹ̀ lọ́rin. àwọn ọmọ Yorùbá ní ẹja ṣera wa lọ́kan ká sì ṣera wa ní òṣùṣù ọwọ́. Ìgbòho ń bẹ níbi tó wà láti yẹjọ́ àti lọ́mọ tó já rẹ̀ agbára rẹ̀ gbé kí Ìgbòho padà wọlé. ẹja gbàgbé àná ìjà gbàgbé àná ìjà gbàgbé àná ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ tá à ń pè lẹ́ni ibú àwọn míì bẹ tá à ń rẹ́rìn-ín sí tó ṣe pé àbúrò ọwọ́ wọn tọ́lọ́ ń bá sí gàgà ojú àhọ́ ni pé ṣe rí ibi tí Lájí Abbas bọ̀rọ̀ dé mo kàn fẹ́ kó wá ṣàkíyèsí kan ọ̀rọ̀ tí mo sọ nìyẹn tí mo fídíò méjì ni mo fi bẹ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àwọn ẹlẹ́nu màlúmà sọ kò sí tí wọn ò sọ tán. wọ́n lè ní kọ́ mọ́ bẹ̀bẹ̀ o. kò bẹ̀bẹ̀ o ké pé wọ́n ní èmi ṣe máa bẹ̀ ṣe èmi ṣe máa bẹ̀ wọ́n ṣe sọ́sẹ̀ ni. mo wá ń béèrè lọ́wọ́ ẹni pé sóun ló mú ẹni yìí pamọ́ ni kí ló táwọn ẹlòmíì ò tiẹ̀ lè dórí rò à ń bẹ̀bẹ̀ pé bàbá ọmọ tí yín náà lélẹ̀ yìí ẹ bá wa fílẹ̀ o torí ìwèrè ti ìta ńlá fi máa ń ní tilé. ẹ̀jọ́ rí Germany wọ̀ ẹ̀jọ́ rí Nàìjíríà dé wọ́n ti ní wọ́n mú pásítọ̀tì rẹ̀ so ẹjẹ́ àfọ̀rọ̀ rúra wa wò ọ̀dà ìta aláàgbé lọ́wọ́ nǹkan méjì Ìgbòho sàǹjà fún àkọ́kọ́ táwọn Fúlàní gbogbo wa lápapà wá rí nígbà tí àwọn Fúlàní lọ sí Ìgàngàn wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ wọ́n sọ ààfin Asígbàgàn náà gómìnà lọ tágbà bá fi sọ pé mo jẹ̀bi ẹkún ní sùn gómìnà ní gbogbo ohun tó ṣẹlẹ̀ mo gbà pé mi mo jẹ̀bi tọ́rọ̀ Sunday Igboho ọjà náà lóòótọ́ àwọn ibi tọ́rọ̀ òṣèlú ti wọ̀ ń bẹ irú ti Dr. Fatai tí wọ́n pa ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ kì í ṣàwọn Fúlàní lọ pa òun tẹ́rì ń bẹ ṣùgbọ́n tí àwọn Fúlàní ti ń dalẹ̀ Ìbàràpá láàmú ẹ̀rí rẹ̀ wà ọ̀rọ̀ ti pé àwọn Fúlàní ń dà wá láàmú àwọn èèyàn wọ́n sì pe Sunday Igboho pé gbà wá o apá ọlọ́pàá ọ̀ka ká má gbàgbé báwọn OPC náà lọ nígbà tí Skilu Wakilu Comrade Rotimi Olúmọ ẹni tó jẹ́ gómìnà àwọn OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn wọn mọ̀ ọkọ lọ mọ́ ọmọ Skilu Wakilu tẹ́fà lọ́lọ́pàá lọ́wọ́ kó tó wá lọ mú Skilu Wakilu. èdè náà làwa Yorùbá tó fi sáfà wọn yẹn náà èpè là ń gbé wọn sẹ́ lórí tẹlifíṣàn. oṣù mẹ́ta làwọn ọmọ yẹn oṣù mẹ́ta làwọn ọmọ tó lọ mú wọn tán gbé wọn lọ sí police station lò oṣù mẹ́ta. bẹ́ẹ̀ni. brọ́dà tèmi Dáúdù wa Justice Abbas lọ́dọ̀ àwọn ọmọ yẹn lẹ̀ nítorí jẹ́ wọ́n pẹ́ńbẹ̀ ní pé ńgbà yẹn àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ wọn strike. wọ́n strike bẹ́ẹ̀ni. bí wọ́n ṣe ń jókòó jọ́tẹ́ jókòó náà wọ́n gbé wọn lọ wọn ò jẹ́ wọn rojọ́ lẹ́ẹ̀mejì tán fi ní wọ́n dá wọn lẹ̀. Skilu Wakilu ń dà lónìí. prison yard wo ló wà. ibi tẹ́ ń lọ wà wọ́n ní ẹ ti lọ jábẹ̀ wọ́n ti ṣe gbàkẹ́sàwó kan. so Sunday Igboho kò sí ìbẹ́bi tó wà. láì pààyàn láì rẹ́pù obìnrin mímọ nǹkan tó yẹ kò dìtẹ̀ gbàjọba. tó bá sì ṣẹ̀ ọmọ Yorùbá lọ́mọ ẹni èsè dí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ta lọ́mọ nínú wa àbí bàbá wa sọ Tinubu ọmọ Awólọ́wọ̀ ọmọ Abíọ́lá ọmọ Àríṣekọ́lá ọmọ kò sí ẹjọ́ tó mọ́ Ọlọ́run nìkan lọ́ba mímọ́ ṣùgbọ́n ẹja ronú fún ìlọsíwájú ilẹ̀ wa ìjà ronú tó lásìkò tá a wà ẹni mi ò ṣe ní èèyàn mi ò ṣe yẹn àní fi wá dárò lásán. ẹ wo orun tó ṣẹlẹ̀ sí mi tí Ìgbòho bá ń bẹ lù mo jẹ́rìí ẹ̀ pé yóò ti pàṣẹ pé yóò ti ọkọ sọ̀rọ̀ lé lórí náà Ìgbòho sọ̀rọ̀ torí ara Ìgbòho ọba lè débẹ̀ bẹ́ẹ̀ni yóò tó wá pàṣẹ wípé ẹ kó àwọn èèyàn lọ bẹ́ẹ̀ni ẹ wò gba wọn jí àwọn ìbejì akéwògbà góòdì gbé ṣebí Ìgbòho yẹn ṣe mùsùlùmí gbogbo wa mujahideen kó lọ Ìgbòho lọ́kọ̀ àwọn èèyàn lọ so ẹjẹ́ àjọ àti mùsùlùmí àti kírísítẹ̀nì alẹ́sìn ìbílẹ̀ wa ẹjẹ́ àṣírà wa lọ́kàn ògo ilẹ̀ Yorùbá ní kẹ́ ẹjẹ́ á wá wọ́n ń pera wọn lógo Ìlọrin
95% àwọn tó ń pera wọn lógo Ìlọrin ilẹ̀ Yorùbá wọn wà. Ògo Ìlọrin ni wọ́n tó. Ògo Ìlọrin sì ní yín tòótọ́ ṣògo ilẹ̀ Yorùbá àwọn bàbá yín èsè ilẹ̀ Yorùbá èyí tí n bá túran rẹ̀ tí n bá rí pé Fúlàní tó bá wá ń ṣe kankan ọgbọ́ ọ̀rọ̀ kódà á sì tó kọ̀ wípé ẹ bá rẹ̀ ilé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ kí ìsara wọ́n fẹ́ máa dalẹ̀ wa láà kọrí sílẹ̀ Fúlàní ẹ̀. ní kájọ gbé lálàáfíà kájọ fèrè ìfẹ́ bára wa sí. àwọn mùsùlùmí tó jẹ́ mùsùlùmí alálùbáríkà tó wà nílọrin ṣẹ́rí ẹ̀rí sí ẹ̀yin náà a mọ̀ pé ẹ̀yin kan wà tó jẹ́ pé inú yín ò dùn sí nǹkan táwọn yẹn ṣe ṣùgbọ́n minority nìyẹn. wọ́n pọ̀ ṣẹ́rí bàbá ẹ̀jẹ̀ sọ pé ṣe minority ẹ̀jẹ̀ sọ àṣírí ibẹ̀ fún yín ṣẹ́rí àwọn tó jẹ́ Yorùbá tó dẹ̀ jẹ́ àwọn ìdílé àfà ni ló pọ̀ jù ṣùgbọ́n wọ́n gbọ́n tí wàhálà kan bá ti ṣẹlẹ̀ tó bá ti rí pé ó ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti Fúlàní kí làwọn ọ̀tá Yorùbá wà lọ mọ́ Ìlọrin wọ́n bínú Emir o ilé àfáà Álímì ni o tó àfáà wa tó ṣé gbogbo ilẹ̀ Álímì kan kí wọ́n wà á lọ mọ́ lẹ́sẹ̀ tí bàbá ti lọ mọ́ lẹ́sẹ̀ pé Emir ni wọ́n bínú òǹkàlùkù náà máa kó lé ṣùgbọ́n àwa táwa rí ìran la mọ̀ pé irọ́ ni wọ́n ń pa ète tí wọ́n ń lò nù tẹ́ bá wá rí pé ìyẹn ọ̀wá jẹ́ ìsìláàmù ni wọ́n bá já o ìsìláàmù ni wọ́n bá já ọ̀dà bàbá ṣe pínlẹ̀ abẹ́kìrù sẹ́ẹ̀lì kan sọ pé ká mọ̀ wọ mọ́sálásí Ṣèyí Mákindé ló fowó ara rẹ̀ kọ́ mọ́sálásí kírísítẹ́nì ànígbà kọ́ mọ́sálásí wọ́n bá tó ní pé sábà ní nǹkan bá ní torí wọ́n má kírun ń bẹ̀. no wọ́n tẹ̀ tó ní kí wọ́n yọ orúkọ rẹ̀. lọ́nà ẹ̀ pátákó kó rẹ̀ orúkọ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀dá kò torí ọ̀dọ́. kí ni àdàràdà. kí bá làwọn mùsùlùmí ṣe máa ń ronú ná Ṣèyí Mákindé kọ́ mọ́sìkì tí àti ìrú ẹ̀ rí lọ́yọ̀ state kò tí ì sírú ẹ̀ lọ́yọ̀ state lówó ààrẹ so ẹ̀wà ni kán lọ gbé fọ́tò rẹ̀ kó ń bẹ̀ ìwọ náà sì bímọ ọmọ rẹ ò máa rò fún ìsìlámù ọmọ rẹ ò máa rò kó change orúkọ tí wọ́n kọ sí kan change orúkọ tán sọ. nílẹ̀ Lárúbáwá wọ́n sì ń fowó ara wọn owó ìjọba wọn fi ń kọ wọ́n sì ń kọ St Mary mosque kìíní kan mosque wọ́n ń kọ sí gbogbo ẹ̀ ẹ jẹ́ àlọ́ làákàyè sẹ́wọ̀n pé ìsìlámù tí wọ́n ṣe gan òye wọn mọ́sálásí ń ló kọ ẹni tó kọ́ mọ́sálásí lè fowókọ bàbá rẹ̀ sọ ó lè fowókọ ìyá rẹ̀ sọ ó lè kọ́kọ́ rẹ̀ sí a sì máa fowókọ àdúgbò sọ mọ́sálásí. tí máa fẹ́ fi sọrí bàbá mi sí tí máa fẹ́ kọ́ mọ́sálásí kí n fi sọrí bàbá mi wọ́n ní wọ́n lọ pọ̀rúkọ bàbá mi rẹ̀ lára ẹ̀. bẹ́ẹ̀ni Adéwálé ni bàbá yín jẹ́ kẹ́kọ̀ọ́ Adéwálé mosque wọ́n nítorí pé kì í so kọ́ bàbá tí. ọ̀dà Adéwálé wàá aṣọ aburú ọpẹ́ kó tó lọ kírun nù gọ́tà. sẹ́mọ̀ iye jẹ́ àjọgbọ́ ọ̀rọ̀ àwàyé Christian ní Ṣèyí Mákindé ẹ wo gbogbo ìgbésẹ̀ tó gbé tọ́dẹ̀ kọ ó tó kọ́lé ẹ̀kọ́ bẹ̀ fún wọn pé ẹ mẹ́jọ jẹ̀rùn nìkan ìyìn tó kọ́kọ́ pilẹ̀ nínú sẹ́rí mọ́sálásí gbàgbé sáwọn ilé ìtì ẹ̀kí ó ní mọ́sálásí mo mọ́ sọ́fà mi yẹn pọ̀ bẹ́ẹ̀ kan gbogbo ní nínú kákéwú nínú mọ́sálásí àti kákírun mọ́sálásí èwo lọ ṣáájú kákẹ́kọ̀ọ́ mọ́sálásí àti ìrun ni mo nígbà tó òkè ẹni tẹ́ ẹ̀kọ́ bò ní ó ṣe kírun ẹ̀kọ́ ló kọ́kọ́ ṣáájú mọ́sálásí ni ló fi jẹ́ pé the oldest university láyé lónìí mọ́sálásí ló bẹ̀rẹ̀ rẹ̀ ti Morocco ti Tunisia ni àti Al-Azhar university tó ń bẹ láyé mílíọ̀nù 2 akẹ́kọ̀ọ́ nínú lọ́dọọdún Al-Azhar university ní Cairo mọ́sálásí ni wọ́n fi pilẹ̀ rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn sẹ́wọ̀n Islam tí wọ́n ṣe gan òye wọn kí ni níbo ni jálà àbí tẹ́ fẹ́ sí bàbá wa torí àsìkò onísìtú lọ́jọ́ ìsinmi ẹ bá wa kí àwọn ará ilé ẹ̀yin ará ilé mo kí yín o ojú òní tí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dúró ti Láàjì Abbas mo dúpẹ́ lọ́wọ́ yín o brother èmi lẹ̀ ń dúró tì gbogbo bàgbà tẹ́ bá ti dúró ti Láàjì Abbas èmi lẹ̀ ń dúró tì pẹ̀lú ògo Ọlọ́run ní pín yín nípa ẹ̀ ní kábàámọ̀ pé dúró ti brother mi ojú òde ní tì yín ẹ̀yin tí ẹ sì ń bínú ọ̀rọ̀ Yorùbá nation náà ẹ̀yin náà ẹ má bínú mọ́ ẹ jẹ́ kí máa wà ọ́ ṣọ̀kan ṣé bí kì í ṣàtúnṣe Fúlàní wà lórí ìgbésẹ̀ ọmọ àti wa ni gbogbo tó bá wù alálẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ jẹ́ ká gbà pé yẹn ti lọ àwọn tí wọ́n bú mi tí wọ́n ṣépè fún ọmọ fún gbogbo ẹgbà yẹn èmi ò bínú sí wọn mọ́ mo ti forí jẹ wọn mo ti sọ nù fídíò bí mẹ́ta. àkìtàn lọ́lọ́ndà mi ọ̀tàláìsà lọ́lọ́ndà mi gbogbo ẹ̀gbọ́n ló bá mi lára bẹ́ẹ̀ ni so àwa ti gba gbogbo ẹ̀gbọ́n yẹn ṣùgbọ́n ẹ̀yin náà tẹ̀ ń bínú ṣé bí Ọlọ́run sọ pé òun ò gbọ́dọ̀ wọ̀ bá ìbínú lọ́kàn rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti ń ṣe Ọlọ́run ni
Ọlọ́run ní dójú tì wá o ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ọmọ Yorùbá ìrẹ́pọ̀ òun ni èmi àti Láàjì Abbas gbé dání àwa nǹkan mi bọ́rọ̀ Yorùbá ó sì gúnrégé kí yóò ní tiwa. ẹ ṣé gan ni o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa àwa tí mo dúpẹ́ lọ́wọ́ wa tá à ń dá sí ìtẹ̀síwájú stúdíò àti fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ mo dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ iná ló tún ti wọlé ní àná mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín ni àwọn tẹ̀ta bá fẹ́ dá sí account number náà tá a fi síta fún wa náà láti pín síbẹ̀ yẹn Access Bank 0041874579 Láàjì Abbas 0041874579 Láàjì Abbas náà ní Access Bank. Gbogbo èyí tẹ́ ti wá dáwó síbẹ̀ ẹ̀ ní dáwó bànújẹ́ ẹ̀ ní dá owó ẹkún pẹ̀lú ògo Ọlọ́run wọn ní gbé yín sórí íńtánẹ́ẹ̀tì tọrọ owó pẹ̀lú ògo Ọlọ́run. kì í wá ṣèyẹn nìkan o kí ṣe dandan kó jẹ́ owó ẹ lè pè wá irú irinṣẹ́ báyìí ẹ fi sọ wá sí wa ẹ jẹ́ gbélé ìránṣẹ́ sí yẹn lọ́gbà irinṣẹ́ pọ̀ rẹpẹtẹ irú àná nìsín àwọn streaming laptop kan ìlàtún ẹsẹ̀ gbà ní àná pẹ̀lú máìkì mi torí bàbá yá ní ìṣẹ́ torí pé ọwọ́ ọṣẹ́ yóò tó yàtọ̀ yóò tó rú gẹ́gẹ́ sókè sí. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ ẹni dáadáa Wálé Àlí láti United Kingdom wọ́n ra app kan fún wa tá a fi máa ṣètò àwọn wọn sanwó $1 àwọn fi san torí pé nígbà bá bẹ̀rẹ̀ sí ní lò níṣẹ́ ẹ̀yin náà tó níṣẹ́ ẹ̀ ní táwọ́ ná. bá a ṣe ń ṣe ẹ mọ̀ wá live lórí Twitter lórí YouTube tó pé ètò sì máa gún régé mo dúpẹ́ gidi gan ni lọ́wọ́ wa títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kò ní rọrùn rè pé láyè kó dúró ire o. ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn gbóyè o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwọ ń pápá ìwọ lùnà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas.